ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ah! Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò onímọ̀ wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí a fa oxygen sí nímú tí a wá yọ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sábẹ́ wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọ́ ni. Madam, court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Magbo owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Magbo owó mi. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í yóò sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Magbo owó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá ti tán fún wọn. Oṣù bá tán bá mi gbówó. Àbúrò mi, ṣé o rí iṣẹ́ tó bá rí sí kó ya gbájúmọ̀ dáadáa torí wípé èèyàn máa ń fiṣu síná kó máa wá ọ̀bẹ. Ṣó yí ẹ báyẹn? Jọ o. Ṣùgbọ́n àǹtí mi ẹ̀yin lè bá mi lo connection yìí. Ṣé kí n fa bẹ́ẹ̀ mi kí n fi wáṣẹ́ fún ẹ ní? Mi ì sọ bẹ́ẹ̀. Kí ló wọ́n tẹ̀ láti sọ? Ṣùgbọ́n kí ẹ bá lo connection máa pè mí. Ayọ̀ ló ń pa ẹkú lọ. Ayọ̀ ló ń pa ẹkú lọ torí mi ò mọ oríṣi. Jọ̀ọ́ sísí mi, jọ̀ọ́ má bínú o. Mi fẹ́ fẹsẹ̀ rìn ni o. Báwo ni ibi tá a wà yìí ṣe jìnnà sí Mẹ̀dúgùrì sí? Màdúgùrì. Kí ló ṣe yín? Yes sir, báwo lè ṣe múra báyìí? Ṣé ìmúra mi ò dáa ni? Kò dáa, nǹkan ṣe yín torí tí kò bá ṣe yín ní bòde kẹ́ múra báyìí kúrò nílé ṣé ti gẹ̀ẹ́tì yín ni. Ó ṣe máa sọ fún mi pé nǹkan ṣe mí. Wo mí náà. Wo mí kó tún mi wò. Ó rọ́mọ ni. Ó wá ní pé nǹkan ṣe mí, ìwọ ni nǹkan ṣe. Ẹ̀yin nìkan ṣe o, wọ́n ti gẹ̀ẹ́tì yín, ẹ̀yin nìkan ṣe. Ayé o! Ọlọ́run o! Káyé má mú wa o, àbúrò mi jálọ. Àwọn ilé ìburú ṣá, wọ́n tẹ̀ lè gbé èèyàn.
bóyá ká tún pé àwọn kan lè ìtànà bọ́dá Gani lélẹ́yìí náà. Bọ́dá Gani ni. You believe? Ṣé ẹ mọ̀ bọ́dá Gani ni? I mi ò believe taking park. Bọ́dá Gani. Bọ́dá Gani báwo? Àwọn oníṣá. Bọ́dá Gani. Kí ló ṣe yín? Kí lẹ ń ṣe ń bí? Braga ni. Ṣé nǹkan kan ò ṣe yín báyìí? Ẹ wo bẹ́ ṣe múra. Bí ti báwo? Ṣé normal person máa múra bẹ́ ṣe múra yìí? Ẹ gbé wíìgì sórí. Ẹ wọ kí lórúkọ yìí kí ta fẹ́ sọ pé ẹ wọ yìí. Ṣé bí ẹ̀yin àti Bọ́dá Sàámú ẹ ti ṣe fẹ́ máa ṣe community nsìn lélẹ̀? New style yín lélẹ̀ nsìn àbí? Ọmọkùnrin pípọ́n yìí kí ló ṣe é? Ṣé bó wọṣọ ni èmi náà wọṣọ? Ṣé normal aṣọ lẹ wọ̀ yìí? Ẹ wo nǹkan tí mo wọ̀, ẹ wo nǹkan tẹ wọ̀. Ẹ compare mi àti yín síra wa là. Kí ló ṣe aṣọ tèmi wọ̀? O anyways, jọ̀ọ́ jàre, ṣé lè gbé mi dé next street mẹ́ẹ̀? Bọ́dá Gani next street kò sí wàhálà. Ẹ wo ẹ̀yin tẹ̀tí sọ ilé tó dànù ẹ̀. Mo ṣọ́ pé tá bá máa rí Bọ́dá Sàámú báwọn náà ṣe máa múra ni. Ìwọ náà pọlọ, o gbọ́n ọkọ ẹ o gbọ́n, ìwọ náà pọlọ jàre, jọ̀ọ́ ṣe máa gbé mi. Bọ́dá Gani. Nǹkan tí ń ṣe yín o. Kí ló ṣẹlẹ̀? Ó ti ń pariwo jù náà. Báwo ni ṣe máa gbé mi àbẹ́ gbé mi? Ẹ wá wọlé. O ṣe gan-an, o ṣe mo dúpẹ́, o ṣe gan-an o. Bọ́dá Gani. O ṣe gan-an. Mi ò rí lè ní ṣá. Bọ́dá Gani. Ẹ̀yin àbẹ́yìn kọ́. Ẹ rọra o. Ẹ ṣe mo dúpẹ́ o. Mo lè mọ̀. Àwọn oní tíẹ́tà. Ẹ rọra o, ẹ má sáré o. Ẹ rọra máa lọ o. So ẹ tún ti bẹ̀rẹ̀ drama yẹn yà ló Bọ́dá Sàámú. Ọmọkùnrin pupa yìí kí ló ṣẹlẹ̀? kò sí níbẹ̀ o Sàámú Bọ́dá Sàámú. báńgùmà ẹ pẹ̀lẹ́ o kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn àbí kí ni ìjókòó ranù tẹ́ jókòó síbẹ̀ yẹn fún gangan kò yé mi ẹ níṣẹ́ ni. pẹlẹbẹ jọṣù wọn bá mi ṣe é kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tó fi jẹ́ pé every opportunity ló máa wá láti fi mí kọ́rọ̀ sọ nínú ilé yìí jọṣù wọn ní ẹmọ mi ni tí ò bá tiẹ̀ tó bẹ̀rù ṣé kò tó ṣàbí ṣé mi àti ẹ wà nínú ẹgbẹ́ ni kí ló dé ọ̀nà tí èkó lọ lẹ́yìn ọ̀run mi ká tó fọ̀ wá lè bẹ̀rẹ̀ sí ní wẹ́nu sí mi lára kí ló ṣẹlẹ̀ náà ẹ tó níbi tí mo jókòó sí tó ń jókòó sí ibi tí mo jókòó sí gan wọn bí ìjà láìjẹ́ ìdákọ́sọ mi pé kí n jẹ tó bá rí mi kí ló dé tó lanú lẹ̀ ìjòyè ni. ẹnu ẹlẹ́wà mo pàlú fún yín abẹ́ẹ̀rí nǹkan láńlẹ́dì kò sí wàhálà àtọyín ti bọ́ńbọ́ì ẹ ṣe bí ọ̀gá yín tó ń kó yín káàkiri wípé gbogbo orin tẹ máa ń jókòó síbi tẹ máa ń rehearse ọjọ́ wo gan lẹ máa wọ studio tẹ máa lọ kọ́ tó máa di nǹkan tí gbogbo àwọn máa gbọ́ pẹ̀lẹ́bẹ̀ o yí pé ibi tó gàn sí nìyẹn ṣiṣẹ́ ni o ní làákàyè náà tó bá mọ̀ pé o fẹ́ answer sí question tó béèrè yìí wọnú ilé kó lọ béèrè lọ́wọ́ wọn náà o better still kówó lẹ̀ ká lọ sí studio ló bá tó. ṣé kí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lówó studio. Tọ́jú wà bẹ́ẹ̀. Ọba ti fi yín rẹ̀ ẹ ṣe dìde bẹ́ẹ̀. Kí ló kàn ẹ́? Kí ló kàn ẹ́? Mi ò fẹ́ gbọ́ wẹ̀rẹ̀ o, mo gbẹnu sí ẹ̀. Ẹlẹ́jọ́ òṣìṣẹ́ ló bá mi sọ̀rọ̀ kankan mi ò bí ẹlẹ́jọ́. Ẹ wá Bọ́dá Gani ńkọ́? Ẹ ní Bọ́dá Gani. wọ́n tún béèrè báyìí. Íńtánà ṣé o sì kí ló ṣẹlẹ̀? Ta lélẹ́yìí? Bọ́dá Gani. Bọ́dá Gani kẹ̀. Ẹ wá ṣé wèrè Gani rè? Ta lélẹ́yìí? Ṣé èrè ni? Bébì Alpha ṣó wà pa. Ẹjọ́ ẹni náà ẹ kẹ́ ẹjọ́ Gani. Bọ́dá Gani ni sá. Ṣé bá ṣe rí rè? Bọ́dá Gani. Ṣé skeleton yìí ni? Ṣé Bọ́dá Gani ni? Ṣé bá ṣe rí rè? Ọlọ́ọ̀kàrá ló ẹ̀pù yín. So àwọn àkàrà tẹ̀ ẹ̀ràn jọ oversize yẹn ni ò jẹ́ ká mọ̀ yín. Ṣé bá ṣe rí ni? Tó bá dàgbà náà tẹ́ bá dàgbà tẹ́ bá lọ tán a lè náwó pọ̀ sẹ́yìn ni. Ṣé wá ṣé prank ni gbogbo eléyìí àbúrò burúkú wo lẹ̀ ṣe yìí? Ẹ wá tó bá jẹ́ prank òṣì lẹ̀ ń ṣe mo fún yín ní just 2 minutes kẹ́ fi bọ́ gbogbo orí burúkú tó wà lára yín kúrò kẹ́ bọ́ síbi ẹ̀yin tí mo ti retí látàtàrọ̀ ẹ lè bẹ̀rẹ̀ sí ní ṣòṣì. Oh boy. O lè máa pariwo mọ́ mi báyẹn náà. Lémi tó jẹ́ pé èmi àti Queen Elizabeth
àjọ ń ṣe ìpàdé papọ̀ ni kó tó di kó kú èmi ló wá pariwo mọ́ báyẹn. o no lè máa pariwo mọ́ mi báyẹn. tó ṣe wọ́n. àwa rò pé ẹjọ́ ń ṣe content ni gbogbo èròǹgbà ọkàn wa ni pé a máa débi amaritẹ́yìn náà máa wọ irú aṣọ tí bọ̀dà Gani wọ̀ yìí. sẹ́jọ́sù ogun hustle láyé ẹ̀ náà gbèrè hustle láyé ẹ̀ òun kò máa bá nǹkan tó bá lọ́rùn bọ̀dà Gani lọ́rùn mi mo ti dàpọ̀ láàrú wèrè bẹ́ẹ̀ ó sí èrè ní content wo ni mo ṣe ẹ gbà mí. ẹ wọ bọ́dà Sàámú pẹ̀lú kan tí mò ń wò lẹ̀ yìí ọ̀dà ìwọ̀n ọ̀nà wọ́n sì ya wèrè kókó ti ṣe wọ́n lọ́pọlọ ẹ jẹ́ wọ́n fi gbé wọn lọ. in fact bá ṣe ń bọ̀ sà òun náà ló sọ pé ká máa gbé wọn bọ̀ but with the look of things ìgbà tí mi wà nù mọ́tò mò ń fi style wò wọ́n nù mirror it's like bíi pé nǹkan kan ti fẹ́ sí wọn ní kinní ó ti yé yín sà so for me sure lọ́tàn tí bó ṣe ń display fún wa ń sìn. ẹ ó máa ya wèrè ṣé bí mo ṣe wà yìí mi ò dáa tó ó wọṣọ mo wọṣọ ó rọmọ. ẹ má yí di èwo ni tí oṣù tẹ̀ yí kiri ṣé bùpọ̀rọ̀ yín ló yọ nínú ground ṣé bùpọ̀rọ̀ ó yọ nínú ground èwo ni wèrè yìí níwò yìí lẹ́sẹ̀ fẹ́ kọ́lọ́hún tún yín dá ayé yín máa bàjẹ́ tẹ́ ẹ bá ṣe ẹni sọ́jì ẹ ṣe sọ́jì wọnú kòtò ni kí ló ṣe yín. mo pé bọ̀dá Gani máa ń ṣe gbogbo rádàrà bọ̀ ilé tó wá ti ṣe ó ti ya wèrè gan ni o. bọ̀dá Gani ẹ̀ ibi lè wà so ẹ̀yin lè lọ mú wig níbi tí mo sá sí. ṣé ya wèrè ni ṣé stupid ṣé mo kó bá yín ni ẹ bá ní wig fún content ẹ dẹ̀ sọ fún wèrè chairman yín kó ra wig fún yín. wá ọ̀gbẹ́ni ṣé ìṣẹ̀dá ìwọ kó mà ní ó ṣí èrè ṣá. èmi lẹ́nu ẹ̀ aláyàgbígbẹ́ ṣo mad ni láyéláyé ẹ̀ tí bá sọ̀rọ̀ tó bá dá sí mo lè fọ́ etí ẹ̀ mo rò pé ó ṣí èrè ẹ̀yin láyéláyé yín tẹ bá tún try nǹkan tẹ bá mi ṣe lẹ́yìn máa pa yín dànù ní kẹ́ tó dàbí àlòkù transgender. ẹ wo òpònú ta ní ká fi wíìgì ẹ̀ ṣe ìjáàbù tó tún wá yọ lórí wa. ṣé ẹ mọ̀ pé tọ́mọ ìsọ yìí ni mo ṣe ṣẹ̀wọ̀n káyé bọ̀dà Gani ti bàjẹ́ sí mi lọ́wọ́ bọ̀dà Gani ọmọ ọlọ́mọ sá wíìgì ẹ lọ ká ṣé àkọ́kọ́ sọ̀rọ̀ tí mo lè sọ sọ́mọ yìí ẹ wo bó ṣe rí tọ́rọ́tọ́ olóròǹbò débi olówó ọmọ mi wíìgì tó wá yọ ó ju gbogbo sáìsì ẹ lọ ẹ gbà mí ó sọ bọ̀dà Gani ó ní bọ̀dà Gani dàbí àlòkù transgender. ọ̀rọ̀ yẹn pọ̀. ẹ pẹ̀lẹ́ ẹjọ́ bọ̀dà Gani mi ìmọ̀ bí tẹ́ ẹ lọ kí n júbọ̀ o mi ìmọ̀ tó ṣe ń táyé yín fi bàjẹ́ báyò ẹjọ́ torí Ọlọ́run first ẹ jẹ́ ẹjọ́ hospital ẹ wá bí boys ẹ má bọ̀ ó yá hospital yá kí ni mo sọ pé hospital yá ẹ dì wọ́n ní hospital ẹ dì wọ́n gbà mí lọ sí bí ìsọlẹ́nu rẹ̀ lẹ́yìn ìsọlẹ́nu rẹ̀ ẹ rán wọn síbẹ̀ ẹ rán wọn síbẹ̀. Ọ̀dà kò sí wàhálà kí ni mo sọ pé yín kọ́ ṣe yí báyìí. ẹnìkan bọ̀ àbẹ̀rẹ̀ mi tó bá ti dé ẹni bọ̀dà Gani ya wèrè ẹ jọ. ṣé wọ́n wá ya wèrè lóòótọ́ ni. mo fẹ́ róbìnrin yìí lọ yìí. obìnrin wo obìnrin wo èmi ká ẹ dúró mi. ẹ máa gbà mí ẹ dúró ẹ sílẹ̀kùn. kí ni túmọ̀ gbogbo ilé àbúyẹ mi jáde. ṣé kò ṣe bọ̀dà Gani tó ń dójú tì mí báyìí. ìyá wa ṣe báyìí ẹ má bínú pé kò ní ṣọ́ọ̀ṣì lé mi báyìí sí ṣọ́ọ̀ṣì ṣé ṣọ́ọ̀ṣì dùn ẹ wò ń yẹ kí n wá ṣe fún yín ní ṣọ́ọ̀ṣì yẹn owó ọ̀rẹ́ wa ń yẹ kí n fún yín ẹ má bínú máa fi yín lébi sẹ. ẹ má bínú. kí ni. èmi kọ́ lẹ máa kó fún un. ta ni wọ́n máa kó fún. tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ make sense mi báyìí ni mo kàn dédé ní wọn kò tí ì tóbi tó ìṣẹ́jú ń sìn nítorí wọ́n sọ pé first thing first tí nǹkan bá ṣèyàn the first thing ni kọ́kọ́ gbé lọ sí hospital gbogbo ẹ̀kọ́ ni ká tọwọ́ lébọ̀ ká tẹsẹ̀ lébọ̀ ká tẹ̀ kọ́kọ́ wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ o lè lè tí mò ń ṣe ó wá ná owó ẹ̀yọ sí ìyẹn sìn ẹlẹ́yìn kan ló yẹ kókò fún ta ló yẹ kókò fún. arákùnrin tèmi ń wò yìí wọ́n nílò ìtọ́jú o ẹ lọ tọ́jú wọn. ṣé ká gbé wá sọ́dọ̀ yìí ni àbí ká gbé lọ sí hospital tèmi ń gbé lọ ń sìn. ìyẹn náà dáa. kí ló dáa. ẹja máa lọ ẹ lọ
tọ́jú wọn kó tó di kókó jù báyìí lọ. Rasamu. Ìyá àì báyìí sí ṣọ́ọ̀ṣì jáde. Ẹ wọ̀n sínú mọ́tò fún mi. Ẹ jẹ́ kí ṣe ṣọ́ọ̀ṣì ẹ. Ẹ wọ́n ní mọ́tò kẹ̀kẹ́ rẹ̀. Ẹ gbọ́ pàṣẹ wọ́n ní mọ́tò wọ́n. Ẹ wọ́n lọ sùn. Kí ni tí wọ́n gbélé ìsọlẹ́nu lélẹ́yìn náà? Tó bá bá yẹ àwọn ẹ̀rọ ìdúgbò bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n léèyàn fi ṣe nǹkan ni. Kí ló kù lára yín tó fẹ́ fi ṣe nǹkan? Ẹ ní ìṣọ̀lọ́ hospital jọ. Iye ṣe bí kò dá o. Ìyẹn wọ́n ṣe iye wọ́n dá o. Máa gbá yín lójú o. Ẹyin kò jẹ́ kí n lọ ṣọ́ọ̀ṣì yẹn o. Orí yìí bí ìdàlù tẹ̀kẹ̀ ló ṣì tẹ̀ bá ti. Ẹ bá gbé mi nìṣó. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú, bọ̀dá Sàámú. Dókítà. Sà. Dókítà. Sà. Ẹ pè kí gbogbo àwọn èèyàn kọjá lè kó ìbí kọ́ fi ọba nìkan lẹ̀. Kẹ́ẹ̀bà wíwọ pé kọ́ jáde máa dáràn sí lọ́rùn. Máa dáràn sí wọn lọ́rùn. Mo jáyé. Ẹ mọ̀ kí mi mú jókòó síwájú. Kò sì ní mọ̀ ọba community kò lódùmọ̀dù kò lọ́mọ jọgọ́jọgọ́. Orí yín ti burú, orí yín bàjẹ́. Ṣé ẹ prank mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? No, ṣé ẹ prank mi ni? Ṣé ẹ dàbí láàmú ni? Ṣé kò mọ̀ dé fura náà kò bí ẹ dàbí láàmú ni? Agbé yín débi tán pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe ń lé yẹn tẹ́ ẹ̀ wí kábàkàbà yẹn. Ẹ dẹ̀ débi tán ẹ̀ ní kò sí tó ṣe yín. Ẹ gbà mí, ọ̀tẹ̀ ẹ gbà mí, lọ́ọ̀gì ẹ gbà mí. Èsì ń ṣe mí, Frank Àbíkẹ́ ẹ̀ pé èmi kò mọ̀ oúnjẹ bá. Ìhun mọ́mọ́ rí pé èsì ń ṣe mí. Èsì ń ṣe yìí báyìí. Èsì ń ṣe mí o. Ragani, tí nǹkan ò bá ṣe yín, a lè gbé yín wá sí hospital bí báyìí náà. This shows that pé nǹkan kan ṣe yín náà. Kò má ṣe bàbá rẹ̀, ìwà adarí kan. Nǹkan ṣe bàbá rẹ̀. Ọ̀dà, kò sọ tó ṣe yìí. Èsì ń ṣe mí. Báwo laṣọ ìṣe dọ́rùn mi? Kò mọ bó ṣe dọ́rùn mi. Ẹ mọ bó ṣe dọ́rùn. Kò mọ. Ẹ bọ̀ kúrò. Òun náà ṣe ń rò pé bí nǹkan ṣe yìí. Bàbá tó mi ní kí n bá bọ̀ lẹ́sẹ̀ yìí. Ṣé ìhòòhò màmá lọ ni? Aṣọ ìfìtì yín gan lóòótọ́. Èmi ní ìwò bá wọ́n kò fìtì mi àmọ́ kò lè bọ́ àbí kí n délé kí n má ṣọ̀gbìn. Ẹ mọ̀ kò fìtì yín. Ẹ délé wà òkè. Èsì ń ṣe mí. Bá ṣe ṣe máa fìtì yín. Kẹ bá ti pé kò fìtì ní èfìtì mi. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní kankan ò ṣe wọn but brother Gani nǹkan ṣe yín o tàbí nǹkan ò ṣe yín o ẹ ní láti wà níbà kẹ́ rest ká lè attend sí yín. Ó bẹ́tà kó rest sí bí ìyẹn bẹ́tà. Ẹ bẹ́tà o dókítà yìí kò nà ọpọlọ ẹ nà ọpọlọ ní ìmọ̀ wíru kó wíru. Odindi dán tó lọ school for ọdún méje housemanship tó ṣe fọ́dún kan bí ọdún méje wá lórí òpè ẹ dẹ̀ lẹ gbádùn bọ̀dà yìí. Ní ìmọ̀ wí pé ara mi yá èsì ń ṣe mí kó ń wé mi rẹ̀. Ẹ wò kí ló ṣẹlẹ̀ gan-an ó ti sún èmi o àwọn ṣáà níbi tá à ń lọ tẹ́lẹ̀ ká tó rìnrìn tá fi dé bíbá yìí èmi ń lọ o tẹ́yìn ò bá lọ bí akẹ́ fún mi kọ́kọ́rọ́ kí n máa lọ. Brasam, ẹ ti gbọ́ nǹkan tí kejì mi sọ Ọlọ́run á fún yín ṣe o àwa ti fẹ́ máa lọ. Ọ̀sùn lójú mi náà ìtànà ó gbé mi débi nínú mọ́tò kí wàá gọ̀kadà padà àbí. Brasam, ẹ gun mọ́tò débi ókè tí bá gbé yín lọ lẹ́sìn ọ̀la ń kọ́ báwo lẹ ṣe fẹ́ ṣe ìrìn àjò ayé yín. ìtànà máa lọ. Brasam, máa lọ. Ẹ jẹ́ àlọ́ jẹ́. Màmá rí ẹ ṣe. Máa lọ. Ó di báwo fẹ́ rìn àjò ayé mi lọ́la ní sáré mọ́tò kan síbì kan. Ilé ẹ̀jẹ̀ kó yẹ kí n ní mọ́tò lóòótọ́ ọ̀rọ̀ ayé yín ló ń dàbí láàmú. Ṣé bóun ni mò ń bá kábàkàbà kiri láìsọ ọmọ ọwọ́ láìsọ ọmọ tó mú fídà ṣé Gani ló ń ṣòṣì mo tó gbé kọrùn bí ìjà tọ mo wá wà bí mo wá wò wọ́n. Ṣé rí n tó ń fojú mi rí tẹ́yìn jẹ́ kírú àwọn ọmọ yẹn máa sọ̀rọ̀ sí mi ṣé rí nǹkan báyìí. Ọba ìwọ ni fa ọ ní ìwọ wí pé èsì ń ṣe mí kánẹ́ẹ̀tì gbà sí mi lẹ́nu ni ọmọ adarí pọ́n ẹ̀ kò ní máa sọ̀sọ̀ kú sọ ẹ̀. Ẹ wò iye sọ ìwé ìbàmí lé ẹ wo bí ẹ mà bá mi. Bọ̀dá Gani akẹ́kọ̀ọ́ bá mi. Bọ̀dá Gani. Ẹ mà bá mi. Sàn kí a máa ṣe báyìí. Tẹ̀lé bó ṣe wà. Lọ́ngì ẹ gbà mí Lọ́ngì ẹ̀gbọ́n ẹ ya wèrè. Bàbá sà á tán ọ̀rẹ́ yín ni wọ́n sà.
ọ̀rẹ́ mi ya wèrè. mi ò sọ bẹ́ẹ̀. Bragadi òun ṣẹ́gun ẹ̀mú. Tán. Torí ipò tó wà. Doctor. Ẹ ti gbìyànjú gan-an like seriously but next time tẹ bá ń observe nǹkan báyìí lára ẹ̀yàn bíbá ìkọlẹ̀ máa gbé wọn wá hospital bí òun ṣe bí tó ti lè wo àwọn tó ní challenges bẹ́ẹ̀ yẹn ẹ máa ní láti gbé wọn lọ psychiatric hospital ibẹ̀ yẹn lọ ti máa bá yí àtẹ́ni sí wọn bẹ́ẹ̀ ṣe fẹ́. Èmi ló kẹ́ ń wo wèrè bí mi. No, akínwòrè ń bíbá. Ẹ lè tọ́jú wèrè náà. Mo rò pé ní hospital náà ni èèyàn lè gbé ẹni tó bá dà bóyá wèrè dì tán lè máa take care. Ṣé yóò láwọn nǹkan tán máa ń take care wèrè lọ́tọ̀? This is just. Ẹ̀yin ò take care wèrè. Àtọ̀. Ẹ mú pọ̀ o. Níbi tí nǹkan ń lọ yìí, ó máa mọ wèrè wo. Ó máa lẹ́ẹ̀dì bó ṣe máa mọ wèrè wo ni o. Ní level bí tí nǹkan lọ yìí, ó máa dúró àwọn èèyàn tó ti sán sára. Tí symptom wèrè wà lára wọn lọ. Wọ́n kàn bọ́ sí lógidi, má kàn sọ pé torí orí ń fọyàn nìkan ló kàn máa wò lọ hospital. Àwọn wèrè máa kún bí tó máa wò tí wà dé máa charge wọn. Ẹni tó rí bá ń fọ́ èlò ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ẹni tó bá ya wèrè ló máa gbà lọ́wọ́ ẹ̀. Tó bá wo profit ratio pé o fẹ́ wo wèrè àti pé o fẹ́ wo ẹni tó rí ń fọ́ lásán, ó mọ̀ kó owó ńlá ni. Kọ́ bọ́ ṣe ń wo wèrè kọ́lẹ̀ ẹ̀ lè dára kó lè san ẹ́. Kàn máa wà bí àwọn wèrè pọ̀. Ẹni sẹ́ni tí ò lè yà lẹ́ni time ìlú eléyìí kọ́. Ìwọ ni o tí mọ̀ tó máa ṣẹlẹ̀ sí ẹ lọ́la. Ẹ rí pé gbogbo tí mò ń sọ ló ń fàjà sàsí ni. That is okay. Wisdom ọba. Ẹ rí pé symptom wèrè ni. Abẹ́bọ̀ kí ló fẹ́ ń di ẹ̀? Èló ni kí n mú wa? Ẹ má worry. Ẹni tẹ̀ wo wèrè òkè ń gbowó. Ọlọ́run má jà rí bí ẹ̀fẹ̀ kó yà sọ ẹ̀dẹ̀ lẹ́ wo wèrè ẹ̀dẹ̀ ní máa lọ. Sam. Wọ́n ti gbọ́ kú kó má bàa ọmọ wọn. Kàbọ̀kọ̀ ò sí níbẹ̀ o, Sàámú, bọ̀dá Sàámú. Brother Gani, kí ni mí nìkan tẹ́ ṣe yìí? Why are you doing this to us? What is wrong with you now? Má bínú, kí ni mo ṣe tó burú? Kí ni mo ṣe tó burú tó ń pariwo bí àjà? See, Brother Gani, listen, you can talk to me. Kí ni nǹkan tẹ́ tójú bọ̀ gangan? Ṣé ẹ lè bá mi sọ? Just talk to me. Tọ́rọ ọjọ́ rẹ̀ mi, ọjọ́ ọmọ rẹ̀ mi méjọ wa o. Ń bá fojú ẹ̀rí. Brother Gani, kí ló dé ṣe báyìí? Ṣé ìgbọ́ lórí burúkú ni? Ṣé ìgbọ́ yẹ yìí ti bàjẹ́? Ṣé mi lè mú ṣeré? Mo gbé yín ní hospital tán, ẹni kò sí nǹkan tó ṣe yín ní hospital. Ẹni tún bẹ̀rẹ̀ òṣì ń ṣe. Ó yẹ ẹni ṣòlébọ̀ ewo yẹn. Ẹni ṣòlébọ̀ ewo yẹn. Òbójẹ́ sọ, wọ́n lè bí mi ni. Brother. Ọmọkùnrin, tó o bá má dá mi dúró mítìnì, yìí mo fẹ́ lọ. Ọmọkùnrin, tó o bá dá mi dúró, sórí màdé Germany. Láti Germany, máa lọ UK. Kí bá wá kó ní UK, máa wá fàbọ̀ sí Iran. Irọ́ ìyẹn ni kí ẹ kọ́kọ́ lọ. Irọ́ ní kí ẹ lọ. Káyé yín lè bàjẹ́ sínú bẹ̀ kó tó di pé rìn kiri. Ṣé kì í ṣe ẹni tó sọ fọ́lá ó ti yá lọ sí ìtùlẹ̀lẹ̀ ni? Ṣé ìmú mi ṣeré ni? Ọmọkùnrin, sọ́ra rẹ o. Lọ́gìdà mi. Ṣé ọ̀rọ̀ yìí ó ti kọjá ojú lásán o? The best thing tá lè ṣe ni pé ká mú ọ lọ sọ́dọ̀ ẹni tó lè wò wọ́n sàn. Ó ṣe ọ̀rọ̀ hospital. Ayé yín tí mo ṣe mọ̀ ká ayé yín bàjẹ́ ni. Ó yá, ẹ wá sọ̀rọ̀ fún mi. Kí bá gbé ńlá fún yìí? Brother Gani. Ó gbàgbọ́ yé wí náà. Báwo? Wọ́n ní kẹ́rù bá mọ núro ni. Kẹ̀kẹ́dì. Kìrìdì. Kẹ̀tà ló ní fóònù ní kọ́nìkọ́nù. Kẹ̀kẹ́dì. Kẹ́rù bá mọ núro ni. Àdùpẹ́ nítorí wípé bàbá ò ṣe orí yín burú. Ẹ̀yin olórí. Ẹ wá mú wẹ̀rẹ̀ fún mi jọ. Àbẹ́ ìṣí ẹ̀rẹ̀ ni. Ọ̀kadà. Ẹ wá mú wẹ̀rẹ̀. Ọkùnrin. Kí bá pàkí ní balẹ̀ rí. Ọ̀kadà. Má gbé. Okay. Brother, ẹ jẹ́ ká gbé báyìí. Ẹ jẹ́ ká lọ pé báyìí. Brother, ẹ jẹ́ ká pé báyìí. Kí n gbé báyìí tẹ̀lé wèrè? Àbórí ẹ̀ bàjẹ́ ni. Kí ni mo ṣe tí Brother Gani ṣe mí báyìí? Ẹgbẹ́ lẹ́yìn mi títí èmi sá. Brother. Ẹ bá yín wò mí. Brother, calm down. Bọ̀dé mi. Kò sí wàhálà, mi ì lè yẹ yára mi níbí o. Màá jẹ́ kí bọ̀dé ìbáyé mi jẹ. Ẹ torí ẹ̀ ti burú dànù. Mo máa rogo báyìí torí ọ̀nà.
ṣé mo dúpẹ́ o. Tẹ̀sán náà bíbá yìí gan ṣàpọ̀ ní ọjọ́ ìṣe problem. Ẹ dúró ṣé tíyàn bá gbọ́ kadà ṣé kò lè sanwó ni? Irú pálapàla wo lélẹ̀? Wò ó má bínú ṣùgbọ́n Tógò gangan ló sì ń gbé mi lọ. Mo kàn fẹ́ rọrẹ mi ń bíbá yìí ni o. Kí ló kẹ́mi pẹ̀lú Tógò tó bá wọn ìkẹ́ lọ Nasarawa anywhere tó bá wọn ìkẹ́ ìgbà lọ what concern ni? Ẹ wo bí ìkọ́ tẹ́mi fẹ́ owó ni mo fi mi ìṣe ń gbé wèrè. Gbogbo àti mo tiẹ̀ ti kọ́kọ́ rí yín mo sọ pé balance bọ̀ yín ò tiẹ̀ pé mi ò ṣe ń gbé wèrè mi ò ṣe ń gbòkú gan. Ṣé fẹ́ gbọ́ ọlọ́kadà ń gbé anybody káti wá ní káti gbowó. So owó ni kẹ́ ẹ fẹ́ mi jàyè kẹ́ kọ́ fọ́kì tẹ́ sọ yẹn dání. Ẹ̀wọ̀n ọ̀gọ́tọ́ ní òkú kì í gbé owó epo sí. Ẹ lówó tẹ fẹ́ sọ báwo ẹ̀ṣẹ̀ ṣóṣì yẹn pé báàgì fún mi jàre. Yé owó ẹ̀yọ bàbá owó ẹ̀yọ ẹgbà olórí burúkú èèyàn lẹ́yìn yìí ẹ máa kó ní tiyín ẹ̀yin wèrè burúkú yìí pẹ̀lú kọ́tẹ́pọ̀ ń sọ nílùú yìí. Kí ló ṣe é báyìí? Ẹ wo bí olùkálòlù tí ọ̀rọ̀ òdágere lẹ́nu ẹ̀. máa bá yín dànù tẹ́ bá kú ọbẹ̀ o. Mo rò pé kò ní tásìkò tó yẹ kó jáyàn lọ́gbọ̀nyàn lẹ́nu ẹ̀. Tẹ́ bá kú ọbẹ̀ mo lè pa yín dànù. Ẹ̀yin bàbá òṣì tó bá ti fi gbèsè ayé wọn ṣe bákan ká máa ṣe òṣì sí ẹ̀kọ́ ní. Ó dàbọ̀ ọ̀rẹ́ mi ó ṣe jẹ́ kí n wá lọ́wọ́ wọn tèmi. Àwọn pípù yìí ò sí nílé o. Ó dá mi lójú pé Ìbàdàn ló máa lọ. Anyways, màá padà wá wò wọ́n. Bàbá dẹ̀ ti pè mí pé wọ́n fẹ́ jáde o. Tí mo wá forí pòrùn wá síbí báyìí. Gbogbo ẹ̀ ló dá háùháù. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alájọ èmi fẹ́ gbọ́. Bọ̀dá ẹran sà ẹ ká sọ ẹran sà ẹ sà ẹ jọ sà bọ̀dá gbèjà mi ni à ń béèrè. Gbèjà mi jà. Bẹ́ẹ̀ ni Olúwa gbèjà mi jà. Ẹ wò mí ò mẹ́ni tó ń jẹ́ Olúwa gbèjà mi jà. Ọ̀nkú bọ̀dá Gani là ń béèrè so àmọ́ bí ẹ mọ ibi tí a ti lè rí wọn. Bọ̀dá Gani lẹ̀ pé ní gbèjà mi jà Olúwa gbèjà mi jà àbí ṣé kò ṣe bọ̀dá Gani bọ̀dá Sàámú. Àti ẹ̀mọ̀ bọ̀dá Gani là ṣàn béèrè. Bọ̀dá Gani lẹ̀ béèrè lẹ́wọ̀n béèrè lọ́wọ́ mi. Fún bọ̀dá Gani lẹ̀ béèrè ẹ lọ béèrè lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ẹ wò ókè ṣé mo ibi tí mo ti ń bọ̀ yẹn ẹ bá jáde ńbẹ̀ máa rí junction kan bẹ̀ ẹ bá dé junction yẹn ẹ béèrè pẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ Sọ́bẹ̀ ṣọ́ọ̀ṣì pásítọ̀ Sọ́bẹ̀ ọwọ́ kẹ́ béèrè ilé bọ̀dá Sàámú máa ju ẹ̀ fún yín. Ẹ máa fi kọ́ nínú. Bọ̀dá Olúwa gbèjà mi jà èmi gan fẹ́ rí wọn mo gbọ́dọ̀ rí wọn ni. Pásítọ̀ Sọ́bẹ̀ ẹ kú ọjọ́ mẹ́ta sà. Inú mi dùn nígbà tí mo rí pé ìjọ Ọlọ́run tẹ̀síwájú sà á dẹ̀ máa tẹ̀síwájú sí ní lágbára Ọlọ́run. Òun ló wá bá mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò sọ pé òun pé òun máa láì láti discuss lọ. Mo wá sọ pé téèyàn bá ní ọ̀rọ̀ tó ń gbéyàn nínú ẹnìkan náà ni a máa sọ fún. Mo dẹ̀ mọ̀ pé a ní pásítọ̀ kan nínú community tó jẹ́ pé is a vessel. Ọlọ́run lò wọ́n gidi fún àwa tàbá dẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé bóyá ó kọjá agbára wa díẹ̀ a lè fi lọ̀ wọ́n ni mo fi wá sọ pé kóun wá síbí torí tí nǹkan bá wà tá a fi Ọlọ́run ṣe wájú bíi pé a kàn ń ṣe lásán ni. Yes sir. Mo really appreciate yín bí ẹ ṣe ń gbé orúkọ Ọlọ́run ga lára mi Ọlọ́run náà ò ní fi ẹ̀yin náà sílẹ̀ gbogbo ohun tó wà lọ́kàn yín tó ń wù yín òun lọ́lọ́run máa ṣe fún yín. Sista ẹ kú jókòó kí ni nǹkan tí ẹ fẹ́ bá Ọlọ́run orí òkè sọ gbọ̀ngàn.
Daddy, òun náà ni, Aaron ni, òun ló fà á. Daddy, ẹ má bínú. Rónkẹ́, àní ọ̀rọ̀ tó sọ pé o fẹ́ bá mi sọ. Òun náà ni problem. Daddy, ṣé rí bí Aaron ṣe wà yìí, mo lọ́fẹ̀ẹ́ gan-an, bó mi mo fẹ́ sọ fún un. But ìgbà tó sọ pé okay, a fẹ́ wá sí ọ̀dọ̀ yín pé ọ̀dọ̀ ẹ̀yin ránṣẹ́ Ọlọ́run ni mo ṣe ní òkè máa lọ opportunities yẹn láti ṣàlàyé fún yín so that yín máa bá mi bá a sọ̀rọ̀. Mo like it. Are you all right? Ṣé nǹkan tó sọ pé o fẹ́ bá mi sọ ní ọ̀dọ̀ Daddy ló ń sọ yìí? Rónkẹ́, is everything okay? O mọ fiancé mi now. Ṣé o fẹ́ dá yẹ̀pẹ̀ sínú gàrí mi ni? Ẹ má bínú o, ìwàlá yìí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Bí ẹ ṣe ẹ rọra máa Olúwa ń ṣiṣẹ́ àmì ẹ ǹlẹ́ ọ̀nkú ẹ má bínú ẹ jókòó kí n fi àtẹ̀ sáwọn èèyàn. ẹ má ṣe ìwà ìsà ẹ ń dájú ẹ jọ bọ́dá wà là ń bèrè bọ́dá Olúwa gbèjà mi. Olúwa gbèjà ṣé nínú ìjọ yìí náà? Alàgbà bọ́dá Gani là ń bèrè. Ó bọ́dá Gani mo mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n wọn ò sí ń bì báyìí ẹni tí ó máa lè ṣàtọ́nà bẹ́ẹ̀ ṣe máa rí wọn òun ni bọ́dá Sàámú. Ọ̀nà bí tẹ́ gbà wọlé yẹn ẹ máa rí àwọn aláṣọ àdúrà ń bẹ̀ ẹ bí wọ́n lè rè kí báwo lẹ ṣe máa dọ́dọ̀ bọ̀dá Sàámú wọn á mú yín débẹ̀. Ẹ ṣé Alàgbà. God bless you ẹ ṣé gan. Jẹ́ kí mo ṣe ìfọ̀lẹ́ ju ẹ bá mi bá sọ̀rọ̀ mo láìkẹ́ gan ẹjọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Rónkẹ́ ẹ farabalẹ̀ Ọlọ́run orí òkè yóò ní dójú tì yín ohun tí mo lè sọ náà ni wípé ẹ̀yin méjèèjì ẹ jọ lọ sọ ní tùbínùbí kẹ́ wá padà wá èmi á gbàdúrà fún yín torí èmi ò lè fọ́ọ̀sì ara yín léra yín lórí so Ọlọ́run èyí tó ń dáhùn àdúrà èèyàn á dẹ̀ dáhùn àdúrà yín lórúkọ Jésù. Alájọ èmi fẹ́ gbó. Bọ́dá Sàámú ẹjọ́ ń toyọ̀ lọ kí ni kókó ìjókòó tẹ wá jókòó síbi gangan pàápàá. Àbí tí ẹ̀rọ kan tó bá kàn yín ó máa kàn wá náà ni. Wọ́n ní bọ́dá Gani já wèrè wọ́n ní wọ́n tí wọ́n sá lọ́mọ yín lọ́wọ́ wá rí nǹkan kan ṣe sí àwọn wèrè tó ń tẹ̀lé yín káàkiri yìí wọ́n ṣé wọ́n sangun tó ni kó bá yín bọ́dá Gani àbí kí wọ́n wọ̀nyàn ládùúgbò wọ́n bò lè wá jókòó síbi báyìí kí lẹ̀ ń ṣe lórí ìjókòó kí ló dà fún wa. pẹ̀lẹ́bẹ̀ ńgbà tán dé wọ́n ní pé bọ́dá Gani wọ́n ní wọ́n gbé ọ̀kadà ipe wọ́n sá lọ jọ ṣé kí bọ́dá Sàámú náà ṣé káwọn náà wá gbé ọ̀kadà kó máa fi tẹ̀lé bọ́dá Gani kiri kó máa fi wá wọn kiri gbogbo àdúgbò ni ṣé bóun náà ni mò ń sọ yìí. bọ̀ bó ṣe wá yẹ kó sọ́kọ nìyẹn bó ṣe yẹ kó ṣe sọ́kọ nìyẹn. báwo ló yẹ kí n ṣe sọ o. bọ́dá Sàámú ẹ pẹ̀lẹ́ jàre. ṣe mo dúpẹ́ o ṣe. èèyà bọ́dá Sàámú ẹ ní ọpọlọ rárá o wàláì ẹ ní ọpọlọ bó ti wù ú kó kéré mọ́ ẹ jọ ńgbà tó sọ pé ìkànnú àwọn disciples yìí ó ṣe bí ẹ ṣe sọ pé ó ṣe wọ́n ya wèrè ẹ jọ kí ni ìjókòó yín bíbáyìí lọ ṣó yẹ kẹ́ jókòó ń bíbáyìí ṣé kò yẹ kẹ́ máa wá wọn kiri ẹ wá jókòó bí ṣáwa ni ká máa bá yín wá wọn kiri ni ẹ jọ táwọn ọlọ́pàá bá dé ń sìn ṣé mo pọ́wọ́ yín náà ti máa béèrè bọ́dá Gani. àbí táwọn ará community tó bá rìn gbèrègbèrè kiri tó ń pé kí bọ́dá Gani ya wèrè ṣé mo pọ́wọ́ yín náà ti máa béèrè pé kí ló ṣe wọ́n ká tiẹ̀ má wàá sọ gbogbo yẹn ẹ jọ káwọn fámìlì wọn wá dé kó wọn láwọn ń gbọ́ bọ́dá Gani kiri o ṣé ọwọ́ yín kan náà ti máa béèrè lórí ẹ jókòó ń sìn báyìí ẹ ń mu omi ẹ ń sípò omi bí gbẹ́ ń ṣe fàájì níbà ẹ ṣé nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn ó yẹ kẹ́ máa wá wọn kiri nìyà. ó ga o. lọ́nà wo ló ṣe ga ni. tí nǹkan bá ṣáà ti ṣẹlẹ̀ báyìí ó máa ń fún yín ní opportunity láti máa bá ọba sọ̀rọ̀ anyhow is that it. ṣó wà ókè. ṣáà sọ̀rọ̀ sọ́ba lára ni. orí ẹ̀ ò pé mi ti kọ́ yín ní shock absorber mo ti kọ́ yín ẹ má mọ́rọ̀ mọ́ra ẹ mọ̀ kí sábà mọ́rọ̀ mọ́ra ẹ má di wèrè bọ̀dá Gani ṣé àbọ̀ kò soft ju ti wèrè tí wọ́n lọ bó ṣe wáyé sí wèrè má di mẹ́rin ni kí ni gbogbo òṣì náà fi wọ́n lè jẹ́ kó má ya wèrè wọn lọ kí tiẹ̀. ta ló dọ̀bálẹ̀. gbéra. sófin kan dọ̀bálẹ̀ fún mi. mo respect yín. irú respect wo ni ẹ àbí wọkọ yìí ẹ kí ló fà dọ̀bálẹ̀ tó lé tó. mo respect yín bọ̀dá Sàámú. kí ló ṣẹlẹ̀ òṣì ẹ̀rẹ̀ ni kí ló dé. àwọn pípù yìí ni wọ́n láwọn fẹ́ rí yín sà ni mo fi mú wọn wá mo lè fi nǹkan tí mo ṣe lẹ̀ gan ni. kí ni. ẹ ra sa ẹ jọ bọ́dá Gani la béèrè àwa ni mọ̀lẹ́bí wọn a dẹ̀ ti dààmú káàkiri àti wá wọn kó tó di pa wárí àwọn tó fi mú wa wá síbí. mọ̀lẹ́bí ìta ṣé bọ́dá Gani ní mọ̀lẹ́bí. àwa ló yẹ ká bí yín náà. ṣé wèrè ní ẹ ṣí èrè ni wọ́n dojúkọ yín ni. ẹ wá mi ti gbé o gbádùn o ẹ mọ̀ mi fún ara yín o
kí ló ń ṣẹlẹ̀ yín gan kí ló dé. Àbúrò mi ló lálàá rí bọ̀dà Gani so nǹkan tó wá sọ yẹn ó yà mí lẹ́nu wọ́n ní pé àfi ká rí wọn gangan o kó wá rọ àlá ẹ̀ kó wá rọ fún wọn. bẹ́ẹ̀ ni sà ẹ̀sà bọ́ rí èmi gangan ni mo lálàá yẹn mo ṣe lálàá yẹn tán báyìí mo sọ fún àǹtí mi àgbà lójú àlá mi yẹn mo rí bọ̀dà wa Gani mo kọ́ ilé méjì tọ́ntọ́n lójú àlá mi yẹn náà wọ́n ṣí ilé méjèèjì yẹn nǹkan tó wá yà mí lẹ́nu ni pé lọ́jọ́ tó ń ṣí ilé yẹn gbogbo wọ́n tún fi bọ̀dà wa Gani jóyè. bẹ́ẹ̀ ni bọ́ẹ̀ sọ gọ́gọ́gọ́ nìyẹn wọ́n á wò pé kò sẹ́ni tó bá yín rìn tàbí tó mọ̀ yín tí ò kì í ṣoríire ló jẹ́ kí n mú wọn wá. ṣé wọ́n ti wá mọ̀ mi. bẹ́ẹ̀ ni mo mọ̀ yín. lágbára Ọlọ́run ipò tí bọ̀dà Gani wà báyìí tó mú mi ìdókò tí mo fi ń jí mi níbi tí mo wà yìí o ò ní bọ́nú ẹ̀ lórúkọ Jésù. àmín. o ò ní bọ́n bẹ́ẹ̀ o ìwọ tó ti ya wèrè torí bọ̀dà Gani tó ń sọ yìí ó ti ya wèrè wèrè gidi ni o ipò wèrè ní bọ̀dà Gani wà báyìí òun lọ́dẹ̀ sáré káàkiri ẹni tó bá lò fẹ́ gbé mi lẹ́bi gbóná ayé ẹ̀ má bàjẹ́ ni o ẹ bá mi ṣàlàyé fún ọ. ẹ wo bí mọ̀lẹ́bí yín tẹ̀ ń béèrè wọ́n ti ya wèrè o ibi ni o bẹ́ẹ̀ ni wọ́n gbé ọ̀kadà lọ sílé ni o. àbí kìí ṣe bọ̀dà wa Gani. wọ́n gbọ́kadà lọ sílé o bọ̀dà yín gbọ́kadà ó lọ fi mú spèsì wèrè ni ó lọ fi jọba wèrè ni ó yẹ ta iná jẹ lójú àlà bọ̀dà yín yẹn ya wèrè ni ṣé lè lẹ sọ pé máa ń lálàánú ẹ bí yín alẹ́ máa ń ṣe. àbúrò mi ni tó bá dẹ̀ ti lálàá báyìí ó máa ń ṣe ni. kò ní jẹ́ bó ṣe kó àwọn ẹbí yín ṣìnà látijọ́ ayé ẹ máa bàjẹ́ ìwọ ò ríran sí pé ayé bọ̀dà yín bàjẹ́ orí pọ́ sílé méjì ṣéyàn sílé méjì nípò wèrè ṣáyé èèyàn bàjẹ́ èèyàn ya wèrè kọ́dẹ̀ náà fi dóye àbó òṣì èrè ni àbí kí ni gbogbo wèrè lè ná. wá mi ò sí múdù tí mo wà ìwọ́sì gan o mi ìfẹ́ rí yín bí o èmi ò lè wá wèrè kankan lọ́mọ lẹ́nìí I am tired ó dọ̀la ibi tó bá wù bọ̀dà balẹ̀ kó borí gbà lọ ó mọ community dáadáa òun ló dẹ̀ mọ ibi tó tójú bọ̀ tó bá dọ̀la ó ní mo lè gbéra tí màá sọ pé bí abò wà bọ̀dà Gani káàkiri ẹ wọnú community lọ o kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wọ ẹ̀gbọ́n yín tó kọ́lé méjì kẹ́ẹ̀dẹ̀ béèrè pé bó ló kọ̀ sí kẹ́ẹ̀dẹ̀ béèrè déètì ìjọ tó bá ṣe lónìí yẹn gbéra lọ mú wọn fẹ́ tẹ invitation lọ mú wọn káàkiri wú community kó mú ọ lọ́dọ̀ printer tó wà níbi junction bí wọ́n fẹ́ tẹ proof kìíní ń bẹ̀. bro sólùtọ́ ni. máa tó mi tó yẹ mi kó kú ọ̀bí. ẹ wò ẹja lọ tẹ bá pẹ́ méjì bọ́dá sábà lè pa ìgbà. àbáyé lè fẹ́ pa ìgbà. ọ̀nà Sàámú a máa ń kọrin jẹ́gan olórí àwọn ọ̀tẹ́ olórí àwọn lọ́ngì olórí dọ̀tún olórí bọ̀dá Gani bí bọ̀dá Gani ṣe dàgbà tó yẹn ayé wọn tún ń dùn báyé wọn ṣe ń dùn yẹn ayé tí náà máa dùn kálẹ̀ ẹ kó wọn jẹ̀pẹ́ inshallah. bàbá akówèrè jẹ̀pẹ́ mo dọ̀rọ̀ jọ sóyìn mi sóyìn mi ní. sóyìn mi ní. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì onídàájá. Onídàájá àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Àbẹ̀ṣe níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dẹ́ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí títí mọ́ àyà títí mọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. ẹ yí padà wá bá mi lift ẹ̀ up man. Lọ́kì bẹ́ẹ̀ni bọ́ bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o mi ò fẹ́ rí mọ́ ni o
ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú. ṣẹlẹ̀ tó lágbára tó yẹn. ó burú gan ni o. bọ̀dá Gani. àwọn kan wá síbi báyìí náà wọ́n wá béèrè wọn lọ́wọ́ mi but gbogbo bó ṣe ń sọ mi ò so believe wípé bóyá òótọ́ ni mo mọ̀ pé ẹnu yín ni mo ti lè gbọ́ òótọ́. orí wọn burú ni lára àwọn mọ̀lẹ́bí bọ̀dá Gani ni wọ́n pera wọn bọ̀dá Gani tó jẹ́ pé wọ́n ya wèrè kúrò lẹ́yìn mi ni. sọ bẹ́ẹ̀ sọmọkẹ́ bí Ọlọ́run ló lù ẹ́ bọ̀dá Gani mi mọ̀ kan ti rú gan tó yẹn o gbogbo palàpọ̀ ló ikùn wọn mú ẹ̀yìn wá straight àti ìdìkò sí kankan tó ní shape kankan bẹ̀. pẹ̀láṣọ lọ́rùn. pẹ̀láṣọ jẹ́ kankan wọ̀ kan fèrè wọ́n wá gun orí wọ́n wá pẹlẹbẹ mọ́ra wọn. kíre wọ́n ya wèrè lẹ́yìn mi ni àwọn ẹbí wọn wá dọ́dọ̀ bí wọ́n bá láì ìkànnù wọn lálà pé bọ̀dá Gani kọ́lé méjì wọ́n dẹ̀ lẹ́ni tó ríran yẹn pé àlà tó bá lá ó máa ń ṣẹ́ ṣẹ́ni tó ya wèrè kọ́lé méjì ṣé kó lórí burúkú ni wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di yín ni o wèrè yẹn náà máa ní wòlíì lòun nínú ẹbí wọn èèyàn ya wèrè olórí kó kọ́lé méjì kó tún jòyè kókó tèmi ṣe wá síbí ó ní pé ẹ jẹ́ ká tètè mọ bá ṣe máa kí àdúrà mọ́lẹ̀ o ọmọ kan náà máa ń fún ẹ ṣe tẹ́ẹ̀dẹ̀ máa gbàdúrà tọ́lọ́run dẹ̀ máa ní pé bẹ́ẹ̀ lórí ibi tí bọ̀dá Gani rọ́ sí báyìí ebi ò mọ̀ torí ebi ò lè wà wọn lánàá mo bìlí ìpojú wọn máa tó ká wọn máa padà wá ní kó dẹ̀ yé mi kò yé mi o. bọ̀dá Sàámú bó wà ní bọ̀dá Gani wà báyìí. ẹ̀yin mo fẹ́ bìbò ló wà ẹ bí ẹ̀mí Ọlọ́run léèrè ṣé bó ni mo ṣe wá sí ẹ̀gbọ́n tí mo sọ etí ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni mo ló gun ọ̀kadà lẹ́yìn mi ẹ bá mi gbàdúrà pé mo ló rà sí kí n tó máa dààmú kiri gbogbo àwọn bọ́ìsì tó wà ní gbogbo àdúgbò káàkiri mo ti pè wọ́n láwọn ò rí wọn kí ló ṣẹlẹ̀. hello. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́. mo wà lórí òkè báyìí. mo wà lọ́dọ̀ sọ bẹ́ẹ̀ báyìí. ó máa tó bí aago 5 kí n tó kúrò níbí. ó máa tó bí aago 4 kémi tó délé. mo sọ fún yín lẹ́ẹ̀kan pé mò ń bọ̀. ẹ má bínú. ẹ̀yin náà ẹ má bínú ẹ jọ̀ọ́. ẹ má bínú. màá wà ń bí lágbára Ọlọ́run. màá wà bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. màá wà bẹ́ẹ̀ màá ti débẹ̀. ẹ take care sà. ẹ̀yin náà take care sà ẹ pẹ̀lẹ́ sà. yes sà máa mú yín lọ sórí ilẹ̀ yẹn tí n bá dé màsáré mú yín lọ sórí ilẹ̀ yẹn torí mò ń yanjú ọ̀rọ̀ kan ìkan náà àwọn èèyàn mi ya wèrè ọ̀rọ̀ ẹ̀ ni mò ń bá káàkiri màá mú yín lọ sórí ilẹ̀ yẹn. èmi ti kọ́ọ̀tì mi. èmi ti kọ́ọ̀tì mi. àlọ́ yanjú ẹ níyẹn ya wèrè bẹ́ẹ̀ ni ẹni tí mo rò kò bóyá máa bá mi kára màá sì kì í mọ́ ọdún ẹ̀ náà ni mo wà kálẹ̀ yanjú ẹ̀ bọ̀ màá mú yín sáré wá mú yín lọ sórí ilẹ̀ yẹn màá dẹ̀ padà wá sórí òkè ń bí. ta ló ń pè yín bọ́dà Sàámú. kò sẹ́ni tó ń pè mí èmi mò ń pera mi. kí ló wá ṣẹlẹ̀. àmọ́ sọ̀rọ̀ tó important ẹ lè píkì kọ ẹ lè lè má jẹ́ bá sẹ́ni ẹ létà ni. kí ló ṣẹlẹ̀ lóòótọ́ mo lẹ́ni tí mo fẹ́ mú lọ sí orí ilẹ̀ kan ayé bọ̀dá Gani òde lè má bàjẹ́ wọ́n lè yá wèrè kí n má jẹun mọ́ màṣá mú yàn lọ sórí ilẹ̀ kí n lè gba commission àbẹ̀wádìí àdẹ̀sọ̀ ọ̀nà tó important àríkẹ́ gbàdúrà bákẹ́lẹ́ mọ́ pé bó ni wọ́n wà ká lè fi yanjú ẹ̀ lè píkọ̀. èmi apádà wa o máa padà wa torí táìmù tí ń lọ báyìí mo fẹ́ lọ yọjú sí yàn kan náà o má yí padà wa o ẹ má yí padà wa o a lè yanjú ọ̀rọ̀ tó wà lẹ́ o of course ìjẹ́ ni ó dẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ pé wọ́n nìkan ló lérò. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú. Jesus Christ. Talele. Kí lélẹ̀? Kí ni máa ń ṣe mí báyìí? Báwo lẹ wọ bí in the first place? Ẹ máa gbà mí torí Ọlọ́run. Òbí máa ṣe mẹ́sì gbogbo inú ilé ọ̀fun mi. Kí ni gbogbo eléyìí náà? Talele. Hello, uncle. Ẹnu dada. Ẹ má mi lù. Ẹ sábà dàgbà fún mi. Ẹnu. Ẹnu kí ẹ wọ́n jáde. Ẹ ló ṣẹlẹ̀ kí ló Orí bí máa ṣe mẹ́sì nílé ọ̀fun ni. Ẹ̀yin ò tí mi ní máa farabalẹ̀ yín. Farabalẹ̀ fún kí ni? Bọ̀dá Gani. Bọ̀dá Gani rè. You know him? Mo mọ̀ wọ́n dáadáa. Bọ̀dá Gani àwọn bọ̀dá Sàámú nìyí. Bọ̀dá Gani. Wo kò sílẹ̀ tó kàn mí tó bá mọ àwọn fámìlì ẹ̀ kó bẹ́ẹ̀ ṣe máa gbé kúrò bíbá ẹ̀ ló ṣe mí o. Ní sùúrù. Lọ́lá náà. Báwo lè ṣe débi kí ló táyé yín rí báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀? mo ra plane méjì kọ́pútà kan
ní ibi ẹnìkan máa bà tó bàtà ìwé rẹ̀ àwọn ìgbà ń ṣe fíìmù láyé rẹ̀ wọ́n bá pé kí ìyá wọn ọ̀hún máa lò kọ́wọ́n fi ṣe fíìmù ṣé ọ̀dáná sùn ọ̀dá gbèsè sí mi lọ́rùn ṣé àwọn èèyàn rẹ̀ lé mi kiri ìwú gbé mi débi rẹ̀. ọ̀rọ̀ máa yàn náà máa nà wèrè ní máa ń jàre wèrè ni wọ́n kò sílẹ̀ tó kàn mí. problem ti wà bá ṣe máa kúrò níbí báyìí máa wá ẹni tí máa pè é sí bá ṣe máa ẹ̀yẹn ṣáàní sùúrù ẹni sùúrù búrẹ́gànì wàhálà àgọ́ lọ́nà ó dáhùn ó dé nísù àgbàlagbà lẹ́ni yìí náà. ẹ kò bí wọn jáde náà ẹ gbé wọn jáde ẹ gbé wọn bá bá ẹ. máa pè wọn máa dúró jẹ́ ìpè ṣẹ́gun ní sùúrù ní sùúrù. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú. ilé máa ga ò dádì abẹ́rẹ́ gbogbo fídíò bọ̀dá Gani ló ń fly káàkiri. bẹ́ẹ̀ ṣe ń wo lèmi náà ń wò ń bí in fact èmi nìkan gan kọ́ gbogbo àwọn tó ń kọjá lọ ó ní wọ́n ń ya bí tí wọ́n fi ń hàn mí bí mo dẹ̀ ṣe ń rí mo ti pé bọ̀dá Sàámú títí in fact ó ti lé 10 times títí dì í sìn bọ̀dá Sàámú ò ti gbé kọ́ wọ́n dẹ̀ pé padà. dádì tí nǹkan bẹ́ẹ̀ bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní community ẹ̀yin àti bọ̀dá Sàámú náà la lè wá bá ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ gbàdúrà fún bọ̀dá Gani o torí àwọn ibi tí irú eléyìí ti wá. kò ní sí wàhálà lágbára Ọlọ́run àmín Jésù. gbogbo àwọn tó ti ń débì báyìí bí wọ́n ṣe fi ń hàn mí in fact kò tí ì ju bóyá bíi 30 minutes lọ táwọn kan ṣe kú òun bí báyìí wọ́n ní wọ́n ti gbé wọn lọ sí hospital pé wọ́n ti ń gba ìwòsàn. bẹ́ẹ̀ ni dádì wọ́n gbé wọn lọ sí hospital lóòótọ́ o bọ́bọ́ ní bó ṣe gbé bọ̀dá Gani lọ hospital báyìí bọ̀dá Gani ní ara wọn ti yá o nǹkan kò ṣe àwọn ló bá kúrò lọ hospital kó tà tún rèé o. wọ́n lára àwọn ti yá wọ́n kúrò ń bẹ̀ pẹ̀lú àdúró ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. dádì àwa ń lọ o ẹ wò in fact àti ẹ̀rí náà ń bì mí àbúrò mi gan ló ní pé ká yà pé ká wo nǹkan tó ṣẹlẹ̀. lóòótọ́ dádì mo ní káyà mo bóyá ní ìṣòro. rárá a ní ṣòro àwọn àlejò kan ń wá mi bọ̀ ibi tó ń dẹ̀ ti ń bọ̀ ó jìnnà gan so àwọn ni mò ń dúró déédéé táìmù báyìí kò ní sí wàhálà nínú community lágbára Ọlọ́run bọ̀dà Gani ò ní ya wèrè. àmì o tọ́dẹ̀ ti yà Ọlọ́run á yọ wọ́n kúrò ńbẹ̀ o. bọ̀dà Gani ti ya wèrè. Jésù Kristi Jésù Kristi Ọlọ́run á wẹ̀ wọ́n mọ́ Ọlọ́run á wẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ogun wèrè ò ní jẹ́ tiwa. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú. éèkà mẹ́rin ni níbi tó wà yìí mo wá fẹ́ mo ti rojọ́ gan tọ́ni tí mo sọ lórí fóònù kí n dẹ̀ tó tún sọ yìí tẹ́ bá dẹ̀ wo táìmù yín bíi tó 7 alẹ́ láwa yín sìn mo ti sọ̀rọ̀ gan èwo ló fẹ́ rà bẹ́ẹ̀ sọ fẹ́ rà gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ rà méjì dàbọ̀ fẹ́ rà ẹyọ kan. ẹ ṣe kò bọ̀dá Sàámú ṣe rí gbogbo ẹ̀ lọ́ máa rà because ẹ ti gbìyànjú fún wa gan ẹ ti polówó fún wa ẹ ti sọ gbogbo àwọn advantage tó wà lórí. ṣẹ́ẹ̀rì nínú éèkà yẹn ìkan wà nínú éèkà yẹn odò wà lẹ́yìn ẹ̀ tó bá yẹ pé ẹ fẹ́ lò fún chọ́ọ̀chì wọ́n lè máa ṣe wẹ̀ nínú odò yẹn wọ́n lè máa yẹ mọ̀ kán wẹ ogun ayé èèyàn dànù kán ṣe oríṣiríṣi. àwọn òsì ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì. fòdò ok tẹ́ ẹ fẹ́ máa ṣe já ara àwọn advantage tí mi ò rántí sọ fún yín ni nínú bẹ̀ ìkan wà nínú àwọn éèkà yẹn náà tó yẹ pé ẹranko ńláńlá wọ́n wà ńbẹ̀ ẹ lè fi bẹ̀ ṣe sùn. ẹ ṣe gan. bọ̀dá Sàámú ẹ̀yin lè sọ̀rọ̀ lẹ̀ tó dán yìí tó lọ tó make sense yìí bọ̀ kí ló ṣẹlẹ̀ tí ẹ ṣe fi òun sílẹ̀ kẹ́ máa ṣe ìyẹn kẹ́ máa dáná. kí n fi tálẹ́ǹtì lẹ̀ fúnlẹ̀ tálẹ́ǹtì mi lórin. bísínẹ́sì nílẹ̀. bísínẹ́sì nílẹ̀ ṣé kí wàá pa tálẹ́ǹtì tì nítorí bísínẹ́sì kan ni. It's a natural gift for me and I can never leave song mi lè forin sílẹ̀ ó máa ń wá ó máa ń flow ni báyìí ṣe á ní kí wọ́n á fi talent lẹ̀ fún business kí ni talent ti ṣe é mo ní ẹ ní talent business ni mo ń ṣe ṣe é mo ní kọ ẹ mọ lù ṣe é mọ jójó mo lè ti ṣe kékeré ẹ sọmọdé dàgbà rárá ni ibi tí talent ti wá wà ní orin Gani lọ́ngì. Bọ́lá Sàámú ẹ wo wàhálà ti wà o. ọ̀tẹ̀ kí ló dé. wàhálà ti ṣẹlẹ̀ báyìí wàhálà ni. kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ jẹ́ sáré sọ. Bọ́lá Sàámú nǹkan ti ṣẹlẹ̀ o. orí Facebook lè ti rẹ́lẹ̀ jì o. bí ìgbọ́. orí Facebook ni mo ti rí. orí trend lèmi ti ń wo ẹwà rán. Bọ́lá Sàámú orí TikTok mo ti rẹ́lẹ̀. orí Instagram lèmi ti rí sá. orí Instagram. bẹ́ẹ̀ni. bí wọ́n ti rí. bẹ́ẹ̀ni. orí Instagram lèmi náà ti rí. ẹ wo orí TikTok lèmi ti rí. ẹ wo wọn ní trend ẹ wo nǹkan. ẹ wo nǹkan. ẹ wo. àwọn náà tún ní. àwọn ní. káwọn ni. àwọn ní. sáwọn lè sá sórí ìgbà. àwọn ní. àgbọ́kọ̀lá sáwọn síbẹ̀. àwọn ní. ìbá ti gba ayélujára. kí ló bá dé ó máa ń dé trend dáadáa ẹ wo wọn. wọ́n ti bó gidi.
àyíwẹ́rẹ́ bọ́dà Gani ló ra pléènì àbò lórí burúkú ni wọ́n ní. ibo ló yà wèrè dé ibo ló wà yìí. ẹ jọ ibo ìwọ ti rí ìwọ ń kọ́ orí TikTok Instagram jẹ́gẹ́ mi wo to go kí lè léyìí ẹgbàdá lè léyìí. kó bá wo bọ́dà. sọ bẹ́ẹ̀ ti pè ní 72 minutes call. ó lè dẹ́rẹ̀ owó lọ ti jẹjọ́ ṣe yìí kí ló ń pọ̀ ṣé mo parọ́ ni ẹ wá gbà fóònù lọ́wọ́ mi. sọ bẹ́ẹ̀ 72 minutes call ṣàpọ̀ yín tẹ̀ ni kí ló dé ẹ̀yin náà ti ní bàrà Gani orí ìbọn lẹ́yìn ti rí sórí infrared ni orí Instagram wọ́n wá fi hàn mí bí ni wọ́n níṣẹ́ gbogbo wọn kún bí tó fi hàn mí mo ṣe business lọ́wọ́ ni mo ṣe sọ fún yín pé mo fẹ́ lọ sọ̀rọ̀ ọlẹ̀ tí mo fẹ́ lọ pàdé èèyàn kan jẹ́ àwọn ní aṣọ́rọ̀ ọlẹ̀ lọ́wọ́ ibo lẹ wá ibo lẹ́yìn wà ẹ̀yin wà lórí òkè kí lẹ̀ ń ṣe dòru yìí ní 2 minutes after 7 kí lẹ̀ ń ṣe lórí òkè màá wá bá yín bẹ̀ ha bàrà Gani. Ìgbọ́dọ̀ sọ mú kí la máa ṣe sọ́rọ̀ ọdún. Àwọn blogs ló ti gbé pátápátá. Ẹ̀wọ̀n iṣẹ́ yẹn. O tí mo mọ̀ tẹ́lẹ̀ ṣeré. Gbogbo àwọn blogs tẹ lóko yẹn nílùú ni o. Mẹ́rin la fẹ́ mú lù nù wọn. Àbí nígbà tó wá ní kí la fẹ́ ṣe ń kọjọ sí Ọlọ́run. Ṣé mo fẹ́ ayélujára íńtánẹ́ẹ̀tì mo fẹ́ fà wálẹ̀ yìí? Ẹ sà kí ló ṣe yín? Ṣé ẹ mọ̀ wọn ni? Kí ló dé kí lè wo tó lè tó yẹn? Sọ́dún ẹ máa lọ. Ṣé bọ́rọ̀ lẹ̀ ẹja lọ. Ẹja lọ kólúkà ló ń fún mi. Mo dáràn. Ọlọ́run. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sáàmù bọ̀dá sá. Ọ̀rẹ́ mi ní sá, olóò direct mi wá síbẹ̀ báyìí sá. bọ̀ mo ti wá ń pè wọ́n náà látàárọ̀ tán ti dé bíbá ẹ̀ pé ẹ wá jókòó síbi wọn dìde. Dádì, mo wà òkè ń bí sá, òun ló fẹ́ rí yín kì í ṣe mi, mo wà òkè ń bí. Dádì, ẹ wò mí bí mo ṣe rí. Mi ìrọ́kùnrin kankan tó wà òkè pè mí sá. Àwọn tó tún pè mí bí kò máa gbowó lọ́wọ́ mi ni. Mi dẹ̀ wá ní problem pẹ̀lú bó ṣe ń gbowó lọ́wọ́ mi o. Àmọ́ èwo ni kọ́kùnrin máa gbowó lọ́wọ́ yẹn kó tún máa ná fóbìnrin mi. Ó ti ń rí bákan, ó ti ń dàbí ogun. Dádì, ẹ gbà mí, ẹ jọ̀ọ́, ṣàánú mi. Ogun ò ní borí yín. Àmín Jésù. Ǹjẹ́ mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan làdúrà. Lọ́pọ̀ ìgbà àwọn nǹkan tá à ń là kọjá counseling nìkan la nílò. Kárí èèyàn gbà wá nímọ̀ràn ká dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ó ní tá a nílò. Ṣé ẹ rí ohun tẹ́yìn ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí? Ẹ jẹ́ kí n bi yín léèrè ọ̀rọ̀ yìí. Láàárín àwọn tí ẹjọ́ ń fẹ́ra yín tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn, èwo nínú wọn òun ló níṣẹ́ gidi pàtó kan lọ́wọ́ èyí tó ń ṣe? Iṣẹ́. Àfà, kí ló tó ń wò mí? Kí ló tó ń wò mí? Ẹ jọ̀ọ́ sá, Dádì, kò sí kankan ní wọn tó níṣẹ́ gidi lọ́wọ́ sá. Kò sí. Wọ́n ń jà lórí owó, wọ́n tún ń jà lórí ara ni. Different styles sá. Doggy, missionary, touch your toe, wheelbarrow, oríṣiríṣi, I could go on and on, sir. Ó ń go through a lot bó ṣe wà ìsá o. A lot. Daddy, Sọ bẹ́ẹ̀. Sàámú. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀dà Gani torí Ọlọ́run? Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀dà Gani? Mi ò mọbi tó wà. Bó mo ti ń pè yín títí látàárọ̀. Mo ti pe nọ́mbà yín tí ẹ gbé kẹ́tù ẹ̀ṣẹ̀ wá pè mí padà lálẹ́ yìí. Ẹ má ṣàtúnwé àsán. Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni mo pè yín tí mo fi débi tẹ̀lé ẹlẹ́wà bí tẹ̀lé wà pẹ̀lú àwọn ọmọbìnrin kan tẹ́ ẹ bá tì? Bẹ́ẹ̀ ni tí mo bá sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ bẹ́ẹ̀ gbogbo ti gbọ́. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ bọ̀dà Gani pẹ̀lú gbogbo fídíò ẹ̀ tó ń lọ viral yìí? Mi mọ pàtó báyìí ibi tó wà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan gbà tí mo wá sórí òkè lẹ́ẹ̀kan. Mo ní gbogbo àwọn boys tó wà ní gbogbo community káàkiri tí wọ́n ń pa àwọn ọmọ líle. Mo ti ní kọ́ bá mi wá bọ̀dà Gani wọn ò rí. Mi ìmọ̀nú yàrá kan tó wà tí wọ́n ti ya fídíò ẹ̀ báyìí tó ti ń rojọ́ tí ò ní mí nì. Wọ́n wọ̀ ṣe mí mi ìmọ̀ bóyá bà ní wọ́n rẹ́ mọ́ wọn lójú ìyá bàmàlà. Kí náà rẹ́ mọ́ wọn lójú yìí? Jésù Kristi. Shane! Tẹ́ni! Shane! Tẹ́ni! Shane!
Bọ́dà Gani. Aaron. Bọ́dà Sàámú bá a ṣe rí rẹ o. Ṣọ́ọ̀d. Jẹ́ kí ló ṣẹlẹ̀? Fàjọ. Ọlọ́run ṣe. Aaron, thank you so much. You're welcome. Ewé Aaron ló jẹ́ ká gẹ́ẹ̀tì bíbá yìí o. Torí bó ṣe wà yẹn, wọ́n kàn ń pariwo ọba, àwọn fẹ́ rọ́ba, àwọn fẹ́ rọ́ba, àwọn fẹ́ rọ́ba. Wọ́n kàn ń pariwo pé àwọn fẹ́ rọ́ba, àwọn fẹ́ rọ́ba ni. Wọ́n ò pa báwo la ṣe fẹ́ dọ́dọ̀ yín. Bá a ṣe wá ń try láti gẹ́ẹ̀tì wọn dé bíbá yìí. Òun ni Aaron wá suggest pé òun kò fi rí i pé iná ṣì wà ní ọ̀dọ̀ Pastor Sọpẹ́ pé ká máa gbé wọn bọ̀ bíbá yìí. Òun la ṣe ya bíbá àtẹ̀mọ́pá máa bá yín bíbá yìí rárá. Ó fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni bọ́dà Sàámú, mo mọ̀ pé ti máa dààmú gidi lórí ọ̀rọ̀ bọ̀dà Gani. Ẹ wo nǹkan tó ń ṣe wọ́n yìí kò ń ṣe nǹkan kékeré o. Torí ẹ̀ mo ṣe sọ pé kò sí bó ṣe lè le tó náà, ó possible kó jẹ́ ọ̀dọ̀ Pastor Sọpẹ́ lẹ́ máa wà. Ni mo ṣe ní pé bó ṣe pè mí ni mo ṣe ní pé ká gbé wọn wá síbí. Ẹ jọ tó rọ lọ kí ló wà lójú wọn. Bọ́tà ló kún gbogbo jù wọ́n ṣe wà yìí. Wọ́n kàn wọ ní yàrá àwọn ladies mate mi kan tájọ wà level kan náà ni wọ́n kàn wọ ní yàrá wọn mess everything up. Àwọn ladies yẹn ti fẹ́ máa nà wọ́n tẹ̀ tí ń ṣe wọ́n yàmàyàmà ni mú kó wà mí lè máa wọ́n ràn báyìí pé mo mọ àwọn èèyàn wọn. Ó mú ṣe pé àwọn ọ̀rẹ́ mi àti àwọn ìrànù a fi wá bá ṣe máa gbé wọn dọ́dọ̀ yín. Ṣé pẹ̀lú bí bọ́tà ṣe wá wà lójú wọn tó sọ pé bọ́tà ni torí bí ìgbẹ́ mùsù ni mo rò pé wà lójú wọn tẹ́lẹ̀ àbí bí àmàlà so bọ́tà ni Bọ́dà Gani fi rajú. Ṣé bó ṣe wá fi bọ́tà rajú yìí ṣé wọ́n ló wá ya picture wọn àbò ya fídíò wọn tó fi post ẹ̀ online tó fi lọ fẹ́ràn everybody fi rí lórí to go tó rí lórí everywhere káàkiri. Fídíò oh God àmú dẹ̀ bí àwọn ọmọ yìí náà àmú bí àwọn ladies yìí wọ́n gbọ́ ni àwọn dẹ̀ padà post ẹ̀. Ayé ṣe wá dá ayé social media báyìí nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ báyìí everything ẹ̀kọ́ ti gbé online ṣó dáa ní ayé bọ̀dá yìí ti bàjẹ́ báyìí sìn. Bọ́dà Gani mi mọ tẹ́ fẹ́ dìmọ̀ o mi mọ tẹ́ fẹ́ dìmọ̀ ní country o pẹ̀lú ṣinmi ni o bẹ́ẹ̀ fẹ́ campaign fún kankan ṣinmi náà máa fi polówó yín o àti bọ́tà kọ́ńrán yín bó dẹ̀ ṣe dúró nú ẹ̀rì wọ́n lè fẹ́ rí mi. Mo fẹ́ rí ẹ. Ó yẹ rí mi. jẹ́ etí ń ṣẹlẹ́yà ìṣẹ̀sí káàkiri kí ni tí mo gbé léyìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn ní ṣíṣe. Bẹ́ẹ̀ ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Dádì, ẹ gbà mí. Làbákẹ́, kí ni tí àti tí kí ló ṣe? Dákẹ́! Máa wojú mi, má ṣẹ́jú lára mi o. Kò dẹ̀ la etí sílẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Elédùà máa tóbi o. Ọlọ́run yìí máa ga o. Àṣé pé ìwọ máa fi ẹsẹ̀ ara ẹ méjèèjì rìn wá síbí tí mo dẹ̀ tún máa rí ẹlẹ́yà tó ń ṣe ń bí. Ọlọ́run tóbi. Babe, ó ṣàrántí ọjọ́ kìíní àná tèmi àti ẹlọ́dọ̀ bàbá. Ṣé mọ̀ pé ìwọ obìnrin lọ tèmi dúró? Bàbá ṣe nǹkan fún mi o. Bẹ́ẹ̀ ni, bàbá sín gbẹ́rẹ́ sí mi níbí. Bẹ́ẹ̀ ni, bàbá dẹ̀ ń jẹ́ kó yé mi wípé ẹnikẹ́ni tó bá ta sí àgẹ̀rẹ̀ dọ́dọ̀ mi abẹ́nikẹ́ni tó bá ṣe nǹkan tí ọkàn mi ò fẹ́ tí mo bá ti ṣe tí bá ti pọ́nlá ayé onítọ̀hún máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ ni tí bá dẹ̀ tó fẹ́ jẹ́ kí ayé onítọ̀hún kó ní àtúnṣe kí n tó pọ́n ètè yẹn náà là ayé ẹni náà dẹ̀ máa látúnṣe. Nǹkan tí mo ṣe nìyẹn o. Àmọ́ nǹkan kan ń bá fún máìndì mi o. Oṣù 6 ló yẹ kẹ́ fi sínwìn náà. Oṣù 6 ló yẹ kẹ́ fi bugi jẹ. Kò dé tí poṣù kan sìn tí tẹ́ ń sinwin kiri ayé ẹ̀dẹ̀ tí ń go viral kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ẹ̀yin ti gbàgbé nǹkan tẹ́ sọ fún wa lọ́jọ́ kìíní àná. Òbí àdàbọ̀ ẹ̀. Ẹ dìde sókè ẹ dìde sẹ́ ẹ dìde. Inú mi dúró Ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ kí irú yín báyìí kó bá sínú ayé wa ká má jẹ èsì wọn má jẹ o ṣé mo dúpẹ́ o Ọlọ́run máa wà pẹ̀lú ẹ gbogbo iṣẹ́ yóò bá ṣe wáyé o máa yọrí sí rere ni o ṣé mo dúpẹ́ o Ọlọ́run wà pẹ̀lú ẹ o ṣé gan. Mo fọlọ́run bá bẹ gbogbo nǹkan tí n bá ti ṣe tó dáríjì mi bí mo kó mi lọ gbé o lè fi mí lẹ̀ bá Dọlápọ̀ jù. Ṣé ti ẹ di mi wọ́n ní kó kúrò ayé mi mi ò fẹ́ ní kàn wọ́n ṣe pẹ̀lú ẹ mọ́ ṣé o gbọ́ nǹkan tí mo sọ ni. Àlàyé ní sùúrù calm down kí ló ń ṣe é kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ ọmọbìnrin tó fine tó set tó symbol ẹ̀ bá ń fi ara ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ ń pòfò lóhùn dààmú náà ayé kí ló ń ṣe ẹ̀ náà. Orí ẹ dàrú o ní ẹ̀gbọ́n ni o ní bàbá lọ gbé fún bàbá ẹ. Jẹ́ lọ jọ. Ẹ kó ìgbà kí ló domi gbóná. Ṣó ti gbọ́. Ẹ jẹ́ lọ. Ẹ máa lọ wá domi gbóná lù ìmọ̀ ìwé yẹn. Jẹ́ lọ. Ìwọ ìtẹ̀ wà ní òhò yìí kó mi gbọ́dọ̀ bá kọ ẹ̀ báyìí ṣé o máa sùn kì. Wọ́n bí eléyìí kan ṣe ìyàwó á gbẹ bẹ́rẹ̀ rárá
tó lọ́wọ́ yìí lọ yìí wéèrè lélẹ́yìn wéèrè wà wéèrè pọ̀nbélé wa ẹni wò bá yẹ múra ìwòwòrán wa ẹni o bá máa fẹ́ yẹn máa múra kó máa bo gbogbo rẹ̀ ó gbọ́dọ̀ gbẹbẹ rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tún dé. bàbá gbogbo nǹkan tẹ́ sọ pátá ni mo gbọ́ o àwa lẹ ń pè ní wèrè bàbá kò sí wàhálà. kò wọ́n débi jọ kò get out kò ṣe. èsì wọn máa ṣe kí pẹ́pẹ́ yẹn bá jókòó omi rò bá mi ṣu èsì wọn máa ṣe ìwà máa halẹ̀ mọ̀rú wa nígbà dé bàdé. shopping mall ló sọ fún mi pààlọ́ a kúrò ní gbogbo wà ní títì ó gbé mi wá sínú àdúgbò yìí kí la wá ṣe ń bíbá ilé àbákẹ́. ọ̀rẹ́ mi ní sùúrù wàá ṣe sùúrù ni o ṣorí shopping mall yẹn a sì máa lọ wo ilé ìgògó ló wà very important láìfọ eléyìí káyé lè dá kí ẹrẹ̀ tó ta bẹ́ẹ̀ kó má bàa ta bẹ́ẹ̀ pé òun láfi wá ń bí. ṣé mo pé mo nífẹ̀ẹ́ bí ibo mo bí àánú ò mọ̀ ó wo bí mo ṣe nífẹ̀ẹ́ tó olóòní jẹ́ kó mọ ìyá rẹ lọ́wọ́ mi o mo nífẹ̀ẹ́ gan-an bí ìdè nílá ojú mi sílẹ̀ kíta ló mọ̀ kó wọ̀ ẹrẹ̀ tó ta bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn mi lè gbà á bẹ́ẹ̀ ni èmi gbà pé mi ò fáyìn mo bu rẹwà àmọ́ owó tó rẹwà lọ́mọ obìnrin Ọlọ́run rán mi sí láìpẹ́ láti protect beauty ẹ̀ ṣó ti yí ẹ̀ èmi ò wá ní jẹ́kẹ̀rẹ̀ kọ̀ọ̀kan kó ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ni a fi wà ń bí wà wá ní sùúrù tá bá ti ṣe nǹkan tá fẹ́ ṣe tán bí táyé shopping mall báyìí ọ a máa lọ ṣé ò dẹ̀rẹ́ ń tọ́wọ́ báyìí bàbá yẹn ní kinní kan oògùn ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe oògùn ìkà bí nǹkan bíi káyé àwọn èèyàn máa bàjẹ́ kí táwọn èèyàn máa ta kó máa sà sáwọn èèyàn nǹkan táwọn mọ̀ fún nìyẹn ó ládẹ fi wà ń bí ọmọkùnrin yẹn kò lè ṣe nǹkan tó ṣe yẹn kó ṣe é gbé náà èèyàn ṣe é nǹkan báyẹn kó ṣe é gbé. Làbákẹ́ ilé ológun ló gbé mi wá Làbákẹ́ ọjọ́ wo ló dẹni tó ń ṣoògùn lóòótọ́ ọmọkùnrin yẹn tó ṣe kò dùn mọ́ mi nú ó dẹ̀ dùn mí bọ́ ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ̀ tó bá padà wá ó well and good tí ó bá dẹ̀ padà wá wọ́n wí bí Làbákẹ́ mi ò ṣoògùn mi ò bẹ lọ́wọ́ sí rárá Làbákẹ́ mi ò ní interest mi ò ṣe ilé ológun bá wò dídẹ́ jẹ́ ká máa lọ. ká máa lọ bò jẹ́ ká máa lọ. wọ́n wì bí bẹ́ẹ̀ ni Làbákẹ́ mi ṣe. o fẹ́ kí bàbá yẹn fi nǹkan nà mí àbí ní oṣù fẹ́ fojú sunkún mi ni ṣé o mọ̀ wípé tí bàbá yẹn ò bàbá wa mi báyìí wàhálà ni fún mi wọ́n ti ń bọ̀ lọ́nà náà a máa dúró dè wọ́n ni o a máa dúró dè wọ́n ni. Làbákẹ́ mi àtẹ̀kọ́ tó bá jẹ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn kò sí problem ṣe lọ bọ́ èmi mi ò ní interest mi ò dẹ̀ support ẹ̀ tó bá jẹ́ mi ìbàlùfẹ́ jókòó de bàbá tó ń bọ̀ bọ́ èmi woman tó ń ta drink sálẹ̀ bẹ̀yẹn má lọ jókòó de wọn. babe má ṣe bẹ́ẹ̀ kí ni. babe ní sùúrù sọ ọwọ́ fẹ́ fi mílẹ̀ sí bíbá ẹni really lórí ọ̀rọ̀ láìfù ẹ. irú wa láwo lélẹ̀ ìbá irú wa láwo lélẹ̀ irú wa. Làbákẹ́. bàbá Làbákẹ́. ẹ ra sa. ọmọ akérò ọmọ alála fún láṣọ rẹ àfọ ní sódòkun rẹ kí ló dé Làbákẹ́ òun làágùn kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ọmọbìnrin kan ṣẹ̀ṣẹ̀ lọ tán bíbá rẹ̀ ó máa rẹwà lóbìnrin o bàbá ṣàìdédé ni ọkọ àfẹ́sọ́nà ìbá lòun ṣe mọ́ òun ò fẹ́ mọ́ tó dẹ̀ ti jọ ń bára wọn pọ̀ láti bí ọdún mẹ́ta bàbá ṣe ló sọ púpọ̀ wò ṣe mọ́ ó ti sún òun ó ń rò sóhun kíndìn kan tí ọmọbìnrin yẹn ṣe fún ó dojú tọ ọmọbìnrin yẹn. ṣé nǹkan ń ṣe ọmọ òun tẹ́lẹ̀ ṣé nǹkan ń ṣe ṣé àìsàn kan ń ṣe ló fi lóhun ọ̀fẹ́ mọ́ nàbí. àìsàn kankan tó ṣe bàbá ó kàn ló ti sún òun ni ọmọbìnrin yẹn ti sún òun kó wò ṣe mọ́. pé ó ti sún un. kó wò ṣe mọ́ relationship 3 years bàbá. òun jẹ oyè òríyàwó kọ̀ọ̀yá lẹ́nu kí ni nǹkan tó wá fẹ́ ká ṣe báyìí. gẹ́gẹ́ bá mi fọwọ́ bá òun náà díẹ̀ kóun náà kó fíìlì nǹkan tó rẹ̀ mi fi ó kọ́ sí pẹ́ẹ́nì tó pọ̀ sọ́rẹ́ mi lára ó fẹ́ kóun náà fíìlì àwọn pẹ́ẹ́nì ẹ̀ bá ẹ bá mi dáṣẹ̀ rí àfin. pé kí n gbáǹdì pé tọmọdé bá sumíkúmí káfíńsì sì ká ẹkọ ń dì í. nǹkan tó wá ṣẹlẹ̀ mẹ́ ni pé ọ̀rẹ́ ẹ̀ tó wá ní ó ti lọ yìí wá ní wàhálà o òun náà dá wàhálà lẹ̀ torí pé wọ́n ní ẹnu ara ẹni là á fi kọ́ méje fún ara ẹ̀ ní kó wá fẹnu ara ẹ̀ ṣàlàyé. lórí ẹ̀ bẹ́ kí ìfẹ́ ṣiṣẹ́ fún yàn kí ó má lọ́wọ́ rẹ̀ nú o kó má mọ̀ ń pa àbí a gbọ́dọ̀ máa fárí lẹ́yìn olórí. tí ó bá ti ṣògùn tó lóhùn ọ̀fẹ́ kó máa lọ kíyà máa jẹ́
kó máa lọ kíyà máa jẹ́. Bàbá ó léyàn kan tó kàn mí. tó kàn ẹ́. bẹ́ẹ̀ni tó ṣe ọ́. tó ṣe èmi. tó ṣe òun Làbákẹ́. bẹ́ẹ̀ni bàbá. ọmọ ilé mi ọmọ inú ilé mi ọmọ àbúrò mi ẹ kí ni wọ́n ṣe fún ọ sọ fún mi. ó ní bàbá kan bí arúgbó kan tó wà ní ibẹ̀ lọ́jọ́ tá lọ yẹn. bàbá yẹn kò sí nǹkan tí wọ́n sọ sí wa tán wọ́n láwa o àwa máa ya wèrè yìí o pé àwọn fún wa láàrin èní sí ọjọ́ 7 báwa máa ya wèrè báwa máa búkí jẹ́. Bàbá kò sí nǹkan tó sọ sí wa tán. Làbákẹ́. Bẹ́ẹ̀ni. ó sọ pé wàá ya wèrè. Bẹ́ẹ̀ni. wọ́n sọ pé kò lójú tó bá lójú ìtàsẹ́ kò ní tinú kó wù ẹ́ pé ọ̀ní ẹnìkan gbẹ́jọ́ ní baba lẹ́yìn tó gbójúlé. wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́ jẹ dé o yéé. ọ̀nà wọn gbà fìyà jẹ ẹni tó sọ bẹ́ẹ̀ tó jẹ oyè tó joyè ìwọ̀fà àlàdé. Bàbá nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé ẹ kò jẹ́ kí bàbá yẹn kọjá wèrè fún oṣù 6. oṣù 6 péré kó má lọ fà bàbá oṣù 6 péré. kí n bá wí kí n bá wí. ẹ jọ bàbá. ó ti ṣe ẹ̀yin ọmọ nǹkan tó kù ọmọ nǹkan tó kù báyìí nísìnyí pé wọ́n bá mi wá orúkọ ẹ̀ orúkọ bàbá ẹ̀. mo ní ìdorúkọ yẹ oògùn tó gùn ni pé ẹ bá mi wó kọ yẹ ẹ bá mi wó kọ kínní kan tèmi ò rí bẹ́ẹ̀ ó ń sẹ́yìn ní òní bẹ́tù kọ́ má jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọlọ́ọ̀yà wèrè ó ní ìwọ ọmọ mi ọmọ agbólé ọmọ. ó tún dọ́jọ́ fún wa bàbá ó ní 7 days. 7 days má ṣàfihàn báwo ọkọ rẹ̀ inú ti ń bí mi yóò kú bí ajá tí kú tóun tó gbó yóò tún kòròkòdó tó báyìí. Làbákẹ́ lè tó ṣe ipò mi ò rẹ́ṣẹ̀ dájì àdèjọ́ rìn káàkiri ọ̀dẹ̀ ṣáàdùn nǹkan tó báyìí Làbákẹ́. bí fọkàn balẹ̀ ìwọ ò ní problem kankan o ṣórí ibi tí mo sì gbẹrẹ sí kì í ṣe fún àwọn ẹni bíbí bàbá ẹ̀ ni ìwọ ò ní problem o ṣe mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo ti sọ fún ẹ kémi ti máa show ẹ kí n ti máa make sure pé wà okay. tẹ́sán orí ẹ bàjẹ́ ó lè ṣe bí fandam pẹ́tẹ́là kí pẹ́tẹ́là. ẹ káyò ẹ stop o èmi ò sí mood o mi ì sí good mood. pẹ́tẹ́là kí pẹ́tẹ́là dájọ́ ṣẹ́pẹ̀ fúláwá. mo lè ní kẹ́ máa tọ̀ sára o èmi ò sí good mood o. kí ló sọ́mọ̀ tó ṣe báyìí kí ló ṣe tó ṣe rádàrá báyìí. mo dáhùn sọ bẹ́ẹ̀ ìtọ́jú ẹ̀ ti mọ̀ mí ní tọ́ sára má kàn tú ẹ̀ pẹ̀lẹ́ mi ni Jésù má jẹ́ ń tọ́ sára Jésù dátọ̀ padà orí òkè bọ̀ ìwọ ni mo halẹ̀ wájú ẹ̀ Jésù abóṣìírè orí ẹ̀ bàjẹ́ ni sọ́tàn Ọlọ́run ti mú ẹ̀ tọ́tí padà olórí burúkú ọmọ kí ló ní tẹ́ bá ń halẹ̀ máa ń yàn káàkiri náà ó dẹ̀ pété la ó dẹ̀ control bọ̀dà Gani ó dẹ̀ gbọ́rọ̀ ẹ immediately kódà àbọ̀ àbálọ̀rọ̀ ẹ orí òkè ló wà ọ̀dọ̀ májíkà tí nǹkan ọba ṣe é kó tó kúrò níbí kí nǹkan ṣe sọ bẹ́ẹ̀ mo rò pé orí ẹ dàrú ni mo fi yín fọ́nbù ní jàre àbúrí ẹ bàjẹ́ ni kò ní dà fún yín. sẹ́ni pé bọ́dà Sàámú. ẹ jọ ohun tó náà ṣe yẹn kí ló tẹ̀ fi ṣe. kò mọ̀ wọ́n rí bí kankan owó yẹn ọmọkùnrin yẹn máa ń fún mi òun lè jẹ́ kí n sọ̀rọ̀ bá ìjọ ìbá fún mi lówó ìkéré 20,000 wà ní ọ̀dẹ̀dẹ̀ kí ẹ̀gbọ́n nǹkan ṣe mọ́ kọ́ má lọ bá sọ̀pọ̀tì ẹ o bá pé wéré rán ọmọ yẹn o má fẹ́ wọn o ó tán torí kí ìbá ṣe bá ó lè má fún mi lówó yẹn mọ́ torí kó lè má fún mi lówó ó lè jẹ́ kí n ṣe bá lè sí máa bolówó sọ̀tọ̀ lówó yóò ní kiri kan ìwọ tálíkà òpó iná àìdíà kó máa ní níwájú olówó n kò fẹ́ lose opportunity rẹ̀ pẹ́ẹ́pẹ́ gbogbo ń bá ti ṣe báyìí ṣó máa ń dá lójú mi kó ṣe ń kó dá ó dá lójú tèmi torí ẹ wá o. Jésù Kristi nǹkan kan ṣo tí mo nífẹ̀ẹ́ lára wọn nìyẹn ipe wọn ò kí ẹ ayé wọn lè bàjẹ́ bọ̀ wọ́n á ṣàṣọtì tó máa jẹ́ kó gbé wọn dé kòtò can you imagine nítorí owó ní bọ̀dà Gani ṣe ya wèrè nítorí àtẹnujẹ ní bọ̀dà Gani ṣe ya wèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wà o ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wà títí dèní tó jẹ́ pé púpọ̀ nínú àwọn tó yí wọn káwọn lè bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ ìtorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù wọ́n ṣe ń jábọ́ nítorí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn wọn ò ní sọ wọ́n mọ̀ pé táwọn bá sọ òótọ́ ọ̀rọ̀ lásìkò yẹn wọn ò ní fún wọn lówó mọ́ àìmọye olówó tó jẹ́ pé lówó gan
àti driver àtàwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn àtàwọn tó jẹ́ cleaner wọn àtàwọn tó gbà nínú wọn kódà títí kan àwọn òbí tó bí wọn wọn ò ní sọ nítorí pé wọ́n bìlìfì pé káwọn bá sọ lásìkò yẹn wọ́n lè ṣe kí ni o wọn ò ní rówó gbà mọ́. Can you imagine? Wọn ló bá yé Gani jẹ́ yìí atẹnujẹ ni o àìlèsò tọrọ ẹ wá ń pe àwọn ọmọ ọlọ́mọ ní wèrè ẹ ń pè wọ́n lólórí burúkú nítorí kẹ́ ẹ lè máa rówó gbà lọ́wọ́ wọn sí i. Ẹ sọ tọrọ nítorí owó ẹ wá tibẹ̀ ẹ wá fi ya wèrè àṣẹ ẹ máa lọ ń gba owó lọ́wọ́ mi nìkan ẹnìkan máa ń fún yín 20k ó máa ń fún yín 50k èmi àti yín á dẹ̀ máa jà sí 2-3 ẹ dẹ̀ máa jà sí 5-2 àwa mẹ́fà máa pín 5-2 ńgbà míì tí ò bá sọ́jà a máa ń pín 1-3 ẹ dẹ̀ máa tún ló kéré wọ́n lọ bá yín ra ráìsì lọ́dọ̀ amúdíra ráìsì 50 naira ẹ máa ní ṣáná fún yín ìyẹn bọ̀dà wèrè ẹ náà rẹ yín sí. Arábìnrin jọ má bínú pé mo halẹ̀ mọ́ ẹlẹ́kan má bínú pé mo pariwo mọ́ ẹ jọ torí Ọlọ́run ọlá Jésù mo fi yàn bọ̀ mo fẹ́ lu ọlá àti ẹ kò yẹ ọlá tó wò ronú tó fi bá yé èèyàn jẹ yẹn mo fẹ́ lò jọ how many months ló lò fún bọ̀dà tó ló fẹ́ fi ya wèrè. Oṣù mẹ́fà ni. Oṣù mẹ́fà jọ bá mi fún 2 years jẹ́ kó fi 2 years yàwó kan kiss me very good fresh kiss fún mi ní fresh kiss ó máa dẹnu mi ọ fúnbọ. Bọ̀dá Sàámú mo mọ̀ pé kì í máa ń kiss bọ̀ òótọ́ ọ̀rọ̀ ó ti jáde lẹ́nu yìí. Àjọgbóbìnrin wọ yàrá rí ni báwo lè mo kí n kiss. Báwo lè mo fẹ́ kiss fresh kiss mo fẹ́ fún mi ní fresh kiss. Bọ̀dá Gani òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé òun ni wọ́n ti bá yín sọ yẹn o torí kò sí ìdí ẹ̀ tẹ́ fi máa wo wípé nítorí èèyàn kan ń fún yín lówó ẹ wá fẹ́ tìtorí ẹ̀ bá yé àwọn kan jẹ́ ẹ wo àwọn tẹ́yìn wò pé ẹ fẹ́ bá yé tiwọn jẹ́ yẹn ẹ wo ohun táwọn náà tún lọ ṣe lẹ́yìn lórí tiyín ẹ wo ohun tán sọ yín dà ẹ wá ṣé ìpele tẹ́ ẹ wà àyè tẹ́ ẹ wà yín sìn ṣó tẹ́yìn fúnra yín náà lọ́rùn kò lè tẹ́yìn lọ́rùn torí Bíbélì sọ wípé ká má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan kó ti ẹnu wa jáde ṣẹ́yìn wá mọ̀ wípé lọ́pọ̀ ìgbà kì í ṣe ohun tó ń ti ẹnu wọlé tó ń wọ ẹnu wa ló ń sọ wá di aláìmọ́ bí kò ṣe ohun tó ń ti ẹnu jáde ẹ̀yin wo ọ̀rọ̀ tẹ́ sọ jáde bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tí ó wá sọ yín di aláìmọ́ nìyẹn ẹ wo ó máa dáa kẹ́ ẹ yí padà torí mi fẹ́ nígbàgbọ́ sí wípé ẹ ti kọ́gbọ́n àbẹ́ ẹ ti kọ́gbọ́n tó ẹ ti kọ́gbọ́n àǹtí mi ẹ̀yin náà ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí o òótọ́ ni wípé wọ́n ṣe nǹkan tó dùn yín ṣùgbọ́n mo wá fẹ́ fi ìyọ́nú Ọlọ́run mo fẹ́ fi bẹ̀ yín ẹ fi ayé yín fún Jésù Kristi ẹ jẹ́ kí Jésù máa gbàkóso ayé yín ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú àgọ́ ara yín ẹ fi fún Jésù kẹ́ máa lo ayé yín fún Jésù kí Jésù máa lò yín ṣẹ́yìn wá mọ̀ wípé àwọn tí ẹ̀yin ń sá lọ bá tí ẹ̀ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n ń jíṣẹ́ fún yín ń jẹ́jẹ́ mẹ́ pé àǹjọ̀nú ni wọ́n. jíìnù ni wọ́n. Irú agbára tẹ̀ ń lò yìí tó sọ Bọ̀dá Gani di tí wọ́n dà yìí àǹjọ̀nú lẹ̀ ń lò tó sọ wọ́n dà bẹ́ẹ̀ àǹjọ̀nú dẹ̀ rèé kò sí bóun náà ṣe ní padà wá kó wá béèrè nǹkan madam ṣé tí àǹjọ̀nú bá wá dé tó lóun fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ṣé ẹ máa lè fún ni. sọ bẹ́ẹ̀ tún gbé mi débẹ̀ ni kájọ̀nù jẹ́ kọ́ni kò káwọ́ léegi àǹjọ̀nú ò dẹ̀ ní ṣe slow fàfàfàfàfà ó máa bá ayé ẹ̀ jẹ́ lọ́wọ́ kan ni ayé ẹ̀ máa dàrú síbẹ̀ ni kí lẹ̀ ń wá káàkiri àǹjọ̀nú jẹ́ lè máa àpíà ó lè máa àpíà kó kàn lọ àpíà gẹ́gẹ́ bí èèyàn ló máa pé oníwọ̀n pa àǹjọ̀nú ni wà ló ti tó kò ní gbọ́ 7 hours ó ìwà lórí ẹ̀ wà á máa béèrè omi irọ́ ló pa. ẹ jọ̀wọ́ ayé ara yín fún Jésù kí Jésù dẹ̀ máa lò yín ẹ wo kí n tiẹ̀ tó sọ ohunkóhun ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. ẹ kúnlẹ̀ kẹ́ wúlẹ̀ níwájú Ọlọ́run ẹ já wèrè ni 6 months ni a pé ẹ lọ gbowó bí kù ẹ jẹjẹ kí n mọ̀. ní orúkọ Jésù. àmín. Ọlọ́run ayérayé o. ìjọ tó bá fún yín lówó kéré jù ní tó 20,000. a gbé orúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. nítorí pé ìránṣẹ́ yín. ẹ já wèrè tó yà tẹnu dé. wọ́n ti ronú kùwàdà. ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀. inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀ inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. sórí ẹ yí ni. ẹnu yín gbàmà. ṣó ti ya wèrè ni. ẹnu yín gbàmà. Do you know who I am? Who are you?
I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú ẹlọ́tí gate. Kí ni ìyẹn wá ní í ṣe pọ̀ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi, ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Chicago fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.